ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. Ọmọ Yorùbá ni mí, Yorùbá ni mí, ọmọ Yorùbá ni mí. Yorùbáwùyí lórúkọ mi, Yorùbá ni mí. Gbogbo ẹ̀yin fáǹsì mi tẹ́ ń pè mí láti àná. Yorùbáwùyí nípa ọ̀rọ̀ Kwara ó sọ̀rọ̀. Ìyá kan tán pè mí sórí show tí mo ní mi mẹ́ni tó ń sọ̀rọ̀, tí mo ní mi mọ́ ní kinní kan ss lè mọ̀ mọ̀ àbí kí náà pé àbí us lè mọ̀ mọ̀. Mo ní mi mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀. Everybody wá ń pè mí lẹ́yìn ètò. Yorùbáwùyí, Yorùbáwùyí, ojojú wa, ó jẹ́ kíní kan mi ìjojú yín. Mi ìjojú yín. Bẹ́yìn ṣe ń rí, bẹ́ẹ̀ ṣe ń rí àwọn tí wọ́n bọ́ta tí wọ́n sọ̀rọ̀ yẹn, bẹ́ẹ̀ kọ́ lèmi ṣe ń rí. Ọmọ Yorùbá má bínú sí mi. Àwọn tí wọ́n bọ́ta tí wọ́n ń sọ̀rọ̀ yẹn, bẹ́yìn ṣe kúkú rí, bẹ́ẹ̀ kọ́ lèmi rí. Tó bá ní inú ta ló dùn jù nígbà tí àwọn ss lè mọ̀ mù tí wọ́n bọ́ta sọ̀rọ̀, mo wà lára àwọn tí inú ẹ̀ dùn jù. Inú mi dùn tí tó bá ní inú èèyàn dùn pé nǹkan ṣẹlẹ̀, inú èèyàn wá dùn sí bó ṣe ṣẹlẹ̀, inú mi dùn o, inú mi dùn o. Oh my good God. I don't know bí ọmọ Yorùbá ṣe ń rí ọ̀rọ̀ àwọn ss lè mọ̀ mù, bẹ́ẹ̀ kọ́ ni èmi ṣe ń rí. Ṣé mo pé gbà tí Rashidi Ìwó tó fi kí lórúkọ ẹ̀ very dark man jẹ oyè, ṣe pé àwọn èèyàn ń bínú, ṣùgbọ́n lọ́dọ̀ tèmi Yorùbáwùyí ṣe pé kò bí èmi nínú. Nígbà tí mo wá ṣe show nípa very dark man àti Rashidi Ìwó, mo rá ìmọ̀ èèyàn tó mẹ́sẹ̀gì mi pé ọ̀nà tí wọ́n tún gbà rí yìí máa yàtọ̀. Mo ní Ṣàngó Olúkòso àyàrá iná àkàtà yẹrìyẹrì, òun lolúwo invite sínú ilé. Mo dẹ̀ fún yín ní àwọn ẹ tó bá wo show yẹn lórí péjì Yorùbáwùyí, ẹ máa rí àwọn kọ̀ọ̀kan tí mo kọ síbẹ̀ tí mo dẹ̀ fún yín pé tọ̀ ẹ̀yin lè máa rí o nírí wípé àwọn tó flag péjì mi lẹ̀ kíní mi lánàá wọ́n máa tún wà bẹ̀rẹ̀ ẹ̀yà máa bọ̀ ẹ tí wọ́n flag gẹ̀ẹ́dẹ́ nìkan ṣe mi ràn yín iṣẹ́ o. Ìyá tó bí yín gan mi ràn yà yín iṣẹ́ bèrè ta sí ẹ̀yin ọmọ TikTok mi lè fẹ́ kó disturb mi o, pẹ̀lú ìtẹ̀ fẹ́ kó disturb mi rárá. Ẹ má bínú ẹ̀yin tèmi, mi nígbàgbé nǹkan tí mo ń sọ̀rọ̀, má bàa máa gbàgbé, mi nígbàgbé. So everybody ṣe ń pè mí látànà, Yorùbáwùyí ó sọ̀rọ̀, Yorùbáwùyí àwọn ss lè mọ̀ mù tí wọ́n bọ́ta ó yẹ kó sọ̀rọ̀ ní Yorùbáwùyí, ó wá ṣe bí ẹni pé ò gbọ́, àwọn èèyàn tó wá pè sórí iṣu ẹ ó wá ń pìtẹ́ǹdì olóòmẹni tó ń sọ̀rọ̀. Ìgbà tí mi wá mẹni tó ń sọ̀rọ̀ nǹkan, èmi mẹ́tọ́ ń jẹ́ ss lè mọ̀ mù, mi ò rí rí, mi ò gbọ́rúkọ ẹ̀ rí. Lọ́dọ̀ tèmi kò rẹ́dífáǹtì, ọ̀dọ̀ yìí tó ti rẹ́dífáǹtì lẹ ti ń sọ yẹn. Ṣùgbọ́n Yorùbá lọ́dọ̀ tèmi o, ní ọ̀dọ̀ tèmi, ojú tẹ́yìn fi ń wò kọ́ lèmi fi ń wò. Èmi rí pé Yorùbá we are getting there. Ọmọ Yorùbá ẹ má joyè aláìmoore. Torí báwọn Yorùbá ṣe ń bínú pé ss lè mọ̀ mú bọ́ta, ss lè mọ̀ mú ń sọ̀rọ̀, ó ní kí Sunday Igboho má wá sí òfò Ìlọrin kíní kan. Mi rò bóyá yẹ kí èèyàn ọmọ Yorùbá kẹ́ ẹ bínú. Màá ṣàlàyé nǹkan tèmi rí níbẹ̀ fún yín. Ẹ trust Yorùbáwùyí. Yorùbáwùyí lórúkọ mi. Yorùbáwùyí ni mò ń jẹ́. Ní 29th of July 2026, ọjọ́ 29 oṣù keje ọdún 2026. Ṣèyí Mákindé kú oríire o. Ṣèyí Mákindé, àwọn ọkọ̀ ìjagun òfurufú Ṣèyí Mákindé tó lóun ọ̀dà láti jọ yìí ó ti dé. Ẹ máa gbọ́dọ̀ lẹ́nu Ṣèyí Mákindé náà. Now àwọn agbésùnmọ̀mí, àwọn báńdíìtì wọ́n ya wọ Ìjẹ̀bú o. Àwọn báńdíìtì ya wọ Ìjẹ̀bú o. Ní gbogbo pin gold ju TikTok mi mọ́ ṣe. Àwọn báńdíìtì ya wọ Ìjẹ̀bú o. Wọ́n ya wọ Ìjẹ̀bú. Nísìn kò sí pé bí èèyàn ń lọ sóko, èèyàn ń lọ sódò, àbí èèyàn ń lọ síbì kan, wọ́n wá lọ jíyàn gbé nísìn. Bandit ti ń wọ inú ilé. Ẹ jẹ́ fún mi ní ìṣẹ́jú kan.
Yes, who is it? Huh? Hello? Who? Who? I can't hear you. Hmm? Wọn ò dúró kéèyàn jáde mọ́ kó tó wá báyàn. Give me like next time you'll be all right. I'm going upstairs and come back to you last. All right, wow. Ìkẹ́kọ̀ọ́ wẹ̀ wọnú ṣó tí mo ń ṣe. Ẹ tẹ̀lé má bínú. Wọn ò dúró kí àwọn èèyàn kí wọ́n jáde mọ́ kó tó máa lọ kó wọn. Wọ́n lọ ń kó wọn nínú ilé nísìnyí Ìjẹ̀bú ni o. Ẹ kí sáré play ẹ̀ fún yín. Ká tó wá padà lọ sí ọ̀dọ̀ ẹ̀yin tẹ́ ń pè mí àgàgà àwọn ọmọ Kwara wọ́n ṣà ń pè mí ní Yorùbáwùyí ṣó wá dá bẹ́ẹ̀ ẹsẹ̀ sì lè mọ̀ mú sọ̀rọ̀ alóúnjẹ bẹ̀ alóúnjẹ ẹsẹ̀ sì lè mọ̀ mú. Ọmọ Yorùbá ẹ má jòyè aláìmoore ẹ jòyè ẹni tó moore jẹ ẹ jòyè ẹni tó mọ pẹ́ dá ẹ jẹ́ ká máa dúpẹ́ ìdí ọpẹ́ tó yẹ kẹ́ máa dún tí má bẹ̀rẹ̀ sí ní làhàn yín nísìn bí bàtà ṣe máa ń ké lótùfẹ̀ ẹ mọ̀ wípé bí ẹsẹ̀ sì lè mọ̀ mo ṣe bọ́ta sọ̀rọ̀ ó yẹ kẹ́ máa dúpẹ́ kẹ́ máa jó kẹ́ máa yọ̀ kẹ́ máa fògo fólúwa ni kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ ọmọ Yorùbá ẹ má jẹyà aláìmoore o ẹ má jẹyà aláìmoore mo gbogbo ẹ tẹ̀ ń kí mi ẹ bá ti wọlé ètò ẹ máa bá wa láìkè ètò ẹ máa bá wa ṣí ẹ máa bá wa kọ kọ́mẹ̀ntì ẹ kọ́mẹ̀ntì yìí máa fúlò ló máa fi rìn ní àná ẹ̀mejì náà fúlàgì TikTok mi lánàá àwọn ọmọ wèrè àwọn ọmọ àfìtọ̀ wẹ́rí àwọn ọmọ kàwé ǹgan ní ṣé ìyá yín lè fáyìn báyìí èèyàn máa dó màálù ẹ ká lọ sí Ìjẹ̀bú náà. pẹ̀lú wọn tẹ́nàntì wa wọ́n ní ìdìwọ̀ pẹ̀lú life wọ́n ní ìdìwọ̀ pẹ̀lú normal ìṣòro yìí wọnú ilé wa Jésù láyé mi ìmọ̀ tó mú mi àtọkọ mi àtọwọ́ tẹ́nàntì orí sí lásásí orí pop lásásí lókè Ọlọ́run yọ wá òun lọ́wọ́ yóò pull up fún wa yìí àkọsẹ́ yà ń pe fámìlì nìyí Ọlọ́run kò bá ti kó wa lálẹ́ yìí tó ń sídìí tó ń sọ èdè tó ń tọ́nú tó ṣe sínú yàrá inú ibi tá a wà nínú ilé story time lọ́la mi ò ti gbádùn ara mi ara mi gbọ̀n ni mo tẹ̀ rò pé mo ti kú lálẹ́ mo rò pé wọ́n ti gbé mi lọ ọ̀rẹ́dì mo ti kú ni mo ti kú ọ̀rẹ́dì kan tí mo kọ́ sọ nìyẹn mo fi ń kọ́kọ́ gbàdúrà wọ́n ṣe ọmọ mi mo kò gba ọmọ mi kéré fúnkọ́ mi bandit wà ń pẹ̀rù o ó ti kó ṣe bẹ́ẹ̀ lágbà kó ṣe bẹ́ẹ̀ ibẹ̀ lábẹ́ fún bọ́lẹ̀ tẹ́lẹ̀ pé bí a ká máa lọ kàgbà bíbà yìí ní kàgbà bíbà yìí sábọ́lẹ̀. ẹ ṣáà rí bọ̀ tí wọ́n yìn. wọ́n ti di mí ní bísínẹ́sì mi. Bábí ti sọ pé ọ̀nà ìgbésẹ̀ Yorùbá ibi báyìí gan búlẹ̀tì yẹn wọlé ń bíbáyìí wàláì búlẹ̀tì yẹn wọlé sí bíbáyìí o ó dẹ̀ pélé ló wọlé síbẹ̀ ọmọ no be small o. Adébẹ́ sọ̀rọ̀ ó rí kì àwọn kí èlé gan. wọ́n máa gba kí lọ wọ́n máa pè wọ́n bọ́ sí ìgbà tó ń bá yìí. ṣé kò sí kí ni ilé aṣọ ọmọ yẹn kó lè máa ṣe ọmọ yẹn dáná tó gún ẹ. tọ́bàrà sí tọ́. ẹ kà dúró ná bandit ti wọ pẹ́rú o bandit ti ẹ rí wọ́n tẹ́ bá wa láìkè tó yọ́n ló máa attract more viewers tẹ́ bá lọ́gùn yìí kẹ́ láìkè ẹ o ṣùgbọ́n máa ń wá kẹ́ láìkè kẹ́ bá wa share fídíò yìí bandit ti wọ ìpẹ́rú under state wo ni Ògùn state ní ìpẹ́rú wà Ìjẹ̀bú ìpẹ́rú ẹ wo bí wọ́n ṣe fi ìbọn bí géètì yẹn ṣe nípọn tó ẹ wo bí wọ́n ṣe fi ìbọn dá pátánì sí lára mistake tí woman yẹn ṣe ni pé kò yẹ kó sọ síta pé bí kò báyìí làwọn sá pamọ́ sí kò yẹ kó sọ síta rárá ẹ wo bí wọ́n ẹ tẹ́ bá wà lórí TikTok tó bá fẹ́ wò wá ẹ máa bọ̀ lórí YouTube wa because TikTok they can flag it at any time Yorùbáwùyí ó kàn tí wọ́n wà lórí TikTok yẹn lè máa fi wà lórí YouTube
And mind you, if you are sending requests lórí TikTok mi, tí ẹ bá lè send at me, mi ò ní gbé yín wọlé o. So má wulẹ̀ send request, ẹ wà ní comment section, ẹ máa comment, because ó dà pé mo á fi page mi lẹ̀ fún everybody free. Iye kó máa ṣe kan tí wọ́n ń ṣe fún mi. Ìpẹ́rù eléyìí, Ìpẹ́rù Rẹ́mọ under state wo ló wà? Bandit ti wọ Ìpẹ́rù. Wọ́n wọ ilé lọ bá àwọn èèyàn, tẹ́ bá kọ̀ tẹ́lẹ̀ ẹ̀ lọ sóko mọ́, tẹ́ bá kọ̀ tẹ́ sọ pé ẹ̀ lọ sódò mọ́, tẹ́ kọ̀ tẹ́ sọ pé ẹ̀ jáde mọ́, ẹ̀ wọ mọ́tò nípò tó máa jí gbé ní express. Wọ́n ti wá ń wọnú ilé wá bá ọmọ Yorùbá. Wọ́n wọ inú ilé lọ bá ọmọ Yorùbá. Àwọn nǹkan táwọn bá wá fi ń ṣọ́ ìlú nígbà yẹn dà. Ìpẹ́rù, ibi tí ìpẹ́ ti ru. Wọ́n yẹ tẹ̀pẹ́rù, according to story tí mo gbọ́, according to history tí mo gbọ́, wọ́n ní wọ́n gbé ìpẹ́, kòkòrò máa ń pè ní ìpẹ́ ní Ìjẹ̀bú. Wọ́n ní wọ́n sọ fún wọn pé ibi tí ìpẹ́ yẹn bá tó wá ti ru sókè, ibẹ̀ ní kẹ́ tẹ̀dó sí. Ohun táwọn bàbá yẹn fi ń gbọ́, táwọn bàbá yẹn fi ń gbọ́ ohun irúnmọlẹ̀ nígbà yẹn, ibo ló wà? Wọ́n ti fi láìláìláìláwò, wọ́n ti fi gbà lọ́wọ́ wa. Kò sí wàhálà. Bandit ti wọ Pẹ́rù o, ọmọ Yorùbá. Kí ni ṣíṣe? Ìpẹ́rù is in Ogun State. God bless you. Ẹnìkan ní Ìpẹ́rù Rẹ́mọ, not Ìpẹ́rù Ìjẹ̀bú, èyà mi mọ́ o. Wọ́n ní Ìpẹ́rù Rẹ́mọ, but Ogun State ṣáà ló wà. God bless you. Ẹni tó sọ pé Ogun State ló wà. Mo kí yín lẹ́ẹ̀kan sí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ẹ kú dédé àsìkò yìí, according to the time. Ṣíṣò yìí bàbá yín. Kí n tó lọ sí ọ̀dọ̀ Ṣèyí Mákindé, ẹ kí lọ́dọ̀ lórí Sunday Adéyẹmọ Ìgbòho ṣàná. Torí propaganda tí wọ́n sọ ní Kwara, mo máa sọ̀rọ̀ sí. Ọ̀rọ̀ tèmi dẹ̀ máa yàtọ̀ lóye sọ̀rọ̀. téèyàn bá mọ̀yàn, bàbá mi á mọ sọ̀rọ̀ kan, á ní orúkọ tó máa mọ ni mọ̀lá fi jayé. Ẹni tí ò bá mọ̀yàn, wọn ò ní mọ̀ pé Ìgbòho tá à ń sọ yóò ìyẹn jẹ́ lọ́kọ̀, ìyẹn jẹ́ lèmi kọ̀. Kò dẹ́sẹ̀ tó lè ní Ìgbòho pàyà mi nìkan rí, tàbí pé Ìgbòho pọmọ mi àbọ̀pọ̀ ẹ̀gbọ́n mi nìkan rí, ta lẹ́ni tó lè sọ. Mo máa ń béèrè ẹni tó bá lè sọ pé Ìgbòho ló pa ẹ̀gbọ́n mi àbí tó pa bírọ́dà mi nìkan tó jáde. Kò sí náà. Kí n sọ ogun tá a jà ní Mọ̀dákẹ́kẹ́ o, tí mo pé ogun nìyẹn, ajagun ni, kò dẹ́sẹ̀ tó lè sẹ́ tí yẹn máa ń jagun. Bọ̀ pé yẹn sọ pé mo gbé owó fún Ìgbòho kọ́ lọ bá mi pẹ̀ nìkan, àsáyà kìlà ní ìṣeré láyé mi, kí ni mo fẹ́ fi ṣe? Òbí mi náà ní fámìlì, kí n má gbowó rẹ̀ nìkan sì kí n lọ́wọ́ pọ̀ ọmọ rẹ̀, ní ọmọ pàyàwó rẹ̀, kí n tẹ̀lé pẹ̀lú yẹn ní ìṣẹ́nu ìtàwá. Ohun tèmi kọ́ ni yẹn jẹ, kẹ́yìn yẹn jẹ àtàtà síbẹ̀. Mo rò bóyá ẹgbọ́n nǹkan tó lè Sunday Adéyẹmọ Ìgbòho tó sọ pé òun kọ̀. Kí ni Sunday Ìgbòho ṣàkọ̀? Because gbàtà wọn bọ́ta, wọn ló fẹ́ yọ Ṣúlú, ó fẹ́ yọ kinní kan, ó fẹ́ yọ gbá, ó fẹ́ yàwó. Ṣé bí ẹgbọ́n nǹkan tó lè Sunday Ìgbòho sọ pé òun kọ̀? Ẹ pé fídíò yìí, old video ni. This is an old video. Nítorí tí ń sọ̀rọ̀ wípé ìyànjẹ lòun kọ̀. Kọ́ máa wọ̀lú, kọ́ máa pa àwọn èèyàn wa, kọ́ máa wọ̀lú, kọ́ máa gbé wọn, kọ́ máa bá wọn sùn, kọ́ máa ṣe gbá, kọ́ máa ṣàwo. Ó ní nǹkan tóun kọ̀ nìyẹn. Ní kẹ́lẹ́bà kó má jẹ̀fọ́. Ní kó ní mọ́yìn má rò kọ. Ṣùgbọ́n they are full of propaganda and lies. Wọ́n parọ́ ju ọ̀fọ́n lọ. Ẹ wo, kó tó dípa continue, ẹ jẹ́ ká polówó ọjà. Ó ṣáná wọlé tẹ gbàrọ̀ gùdù lọ́dà. This is original. Wọ́n kọlù gbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ńlẹ̀ jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ, ẹ̀gbà owó àti tẹsẹ̀. Wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀. Àmọ́ wọn ò tẹ̀ wọ́n. Ẹja jọ tara wa lólobó yìí. Fún ẹni fẹ́ ojúlówó lace ní Vision Trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ tẹ @bodytalk_accessories ní Instagram àti TikTok. Bẹ́ẹ̀ni ti rìn ní ọtí koni lóòótọ́. Àṣẹ lóòótọ́ lẹwà àti ẹrù ń sọ̀rọ̀ lára. Body Talk Ventures mo ti rí o. Ní message send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin tí òkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok. Lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Body Talk Ventures àṣírí àwọn tó dá quality mọ̀. Gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí. Ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí, ìgbéyàwó, day, òkú àgbà, àjọ̀dún ẹgbẹ́, ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibi ńlá ti lè rí lace lóríṣìí bíi Swiss lace, dry lace, voile lace, cut lace, polish lace, HOH lace, HKG lace, Austral lace, exclusive babala luxury. Kì í gbó kì í ya kòkó júdà. Body Talk ó lọ fún àgán o. Tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè.
ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní body talks jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí @bodytalks_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok Body Talks Venture ìmúra tó ń kán tó fashion tó gbé fashion pọ̀. ẹ ṣe ẹ̀yin tí Yorùbá wù ẹ bá mi kàn sí @bodytalk or elegantjoy26 lórí Instagram àti TikTok ẹ bá mi patronize wọn aṣọ lẹ fẹ́ rà ní gèlè ní ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọrùn lẹ fẹ́ rà tó yẹ pé ẹ fẹ́ rà lára tún tà ní ọ àbí fẹ́ rà lẹ́yọ wọ́n àti bá fẹ́ ṣe pátí tẹ fẹ́ pátí tẹ fẹ́ ṣe yìí ẹ wá fẹ́ mú aṣọ ẹbí ẹ kàn sí @bodytalk wọ́n máa supply ẹ má bínú o bí ṣe ń sọ̀rọ̀ lẹ́nu bí ṣe ń sọ̀rọ̀ láàárọ̀ ẹ má bínú so +447 587 728 824 +447 587 728 824 ní nọ́mbà wọn UK wọ́n ní ṣọ́ọ̀bù ní UK ẹ bá fẹ́ patronize wọn ní UK abẹ́rẹ́ tó lókun nídìí ni wọ́n tẹ bá pè wọ́n ẹ kó máa ní kẹ wá wo ohun tẹ ẹ fẹ́ tẹ bá dẹ̀ fọ́lọ́ wọn lórí Instagram àti TikTok tẹ bá sọ fún wọn pé ohun tẹ ẹ ní sẹ́ni yìí o wọ́n á deliver fún yín UK lẹ́wà ní US ní anywhere tẹ bá wà in the world they deliver worldwide tẹ bá dẹ̀ wà Nàìjíríà wọ́n ní ṣọ́ọ̀bù Nàìjíríà náà tẹ́tí lè lọ ra nǹkan tẹ bá fẹ́ ṣe àràtúntà pé ẹ fẹ́ máa kó lọ́pọ̀ yanturu ẹ fẹ́ máa lọ túntà náà wọ́n máa fún yín ní price yẹn @elegantjoy26 ẹ ṣeun gan ẹ yẹ ká lọ sí ọ̀dọ̀ ìyá kan náà bá kò tó lè yá kí wọ́n á sọ̀rọ̀. pékélé arúgbó jẹ gbèsè ta ní ọ̀sán èso mọ̀ ti pàdídà nípínlẹ̀ Kwara ọmọ ti ń lajà. bẹ́ẹ̀ ni ìyá mi ọkùn. bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ tó bí obí fún wọn nílùú bòmí ọmọ ti bí akọ fún wa nípínlẹ̀ Kwara báyìí o. nǹkan tí ó kàn yé wa ń bẹ̀ ni pé àwọn abẹnugọ àwọn tí wọ́n láṣẹ yìí tí wọ́n nífọ̀n tí wọ́n lè kánlẹ̀ yìí wọ́n tiẹ̀ wá jáde kán ṣàlàyé fún wa pé reason tá a fi fẹ́ Sunday Igboho nípínlẹ̀ Kwara rẹ̀ ẹni tó wá táyé kójú tí wọ́n kódù tá a lọ pàdé táwa náà mọ̀ pé olóngìní rẹ̀ ti wọlé àwọn èkúté ọ̀pára mọ́ kò yé mi ni o ṣé bí ọ̀pọ̀lọpọ̀ ìlú ṣe tú nípínlẹ̀ Kwara yìí sọ́tẹ̀ àwọn tí wọ́n wí yìí lọ́rùn ni àwọn tí wọ́n ní wọ́n kán Sunday Igboho ọ̀gbọ́dọ̀ wáyé àwọn Emirate kìíní kan àwọn kámpù kìíní kan tọ́ra àgbọ́dọ̀ sọ̀rọ̀ jù bọ́ sọ̀rọ̀ jù nípínlẹ̀ Kwara yìí tí ó bọ̀ ni nígbà tí ṣe gọ́fúnà Ṣèyí Mákindé ló rẹ́dì láti tẹ́tí sí ọ̀rọ̀ aráàlú. Ibi tá a sùn látẹ̀mọ́ sí nípínlẹ̀ Kwara o bẹ́ẹ̀ ni ibi tá a sùn látẹ̀mọ́ sí bá a ṣe rìn ni ò tí ì yé mi mọ̀ bó bá yẹ lómi èyí tó bá yẹ dákun ẹ bá wa sọ́sọ́ndà conversation kí ló ṣẹlẹ̀ gangan ọmọ aládìkún wọ̀ pínlẹ̀ Kwara ìròpó ní kí àwọn aṣèjọba ìpínlẹ̀ Kwara múrúwà bíyọ̀ wá èmi ò rò bẹ́ẹ̀ bó bá tiẹ̀ wá ní ẹ múrúkà àbí kẹ́ ẹ múyọ̀ wá tí pa yín ọ̀bá ka ẹ pa àwọn tọ́rọ̀ kàn kí wọ́n wà ẹ tó pé gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara pátápátá kan wà. Kí ló wá dé kí la ṣe kí ló dé tẹ́ rò pé ìpínlẹ̀ Kwara ó gbọ́dọ̀ dàrú pátápátá èmi rò pé kí ọmọ aládìkún jókòó ni pé àwọn Fúlàní Yorùbá rèé àwọn Fúlàní Ìlọrin rèé àwọn Fúlàní Kwara rèé Fúlàní Yorùbá yóò fi mọ ibi tí ó ṣiṣẹ́ sí ni mébí Yorùbá lójú àlejò bí ojú afọ́jú ni kí wá ló dé kí ló wá dé tó jẹ́ pé ibi tí gbogbo ayé kọjú sí ẹni káwọ́ kẹ́yìn bẹ́ẹ̀ kí ló dé jáde ṣàlàyé fún wa ọ̀pọ̀lọpọ̀ ní bẹ lóyìn orí tá ti wálé dìnira fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba nígbèríko àjàjà ní àwọn ìlú gómìnà wọn ti kúrò níbi tí wọ́n jọba lé lórí kí ló dé ẹ ṣàánú wa ẹjá lè rìn ká lè yan fada ìpínlẹ̀ Kwara náà àgbákò. àgbákan ṣe tí nǹkan tí ìyá yẹn sọ nípínlẹ̀ Kwara bọ́ sọ̀rọ̀ tí ẹ ó bá ọ ni bọ́ sọ̀rọ̀ tí ẹ ó bá ọ ní nípínlẹ̀ Kwara ṣùgbọ́n tó ti pé Yorùbá wuyì ò sọ̀rọ̀ nípa SSC map èmi máa ṣe padà ṣàlàyé
bá mi ogun ẹni mi ò happy mo ṣe ti fi iṣẹ́ dé ni, and after this show mo tún lọ síbi iṣẹ́, so mo fẹ́ ṣe pápápá bó sa àwọn èèyàn ń pè mí Yorùbáwùyí àwọn ssc lè mọ mù tọ́ lọ pé kí Sunday Igboho má wá ó sọ̀rọ̀ nípa ẹ̀ àbọ̀ ń bẹ̀rù wọn, bẹ̀rù ta ni èèyàn máa bẹ̀rẹ̀ ẹni tí kò mọ̀, mi ì mọ̀ wọ́n, mi ò rí wọn rí, wọn ò relevant nínú ayé mi, táwọn náà yà sínú 1,000 naira ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín, àwọn náà yà sínú $1 àbọ̀ $100 àwọn náà yà sínú $100 pẹ́pẹ́ àwọn náà yà sínú $100 nísìn máa mọ̀ wọn Yorùbáwùyí owó ni tèmi lẹ́yìn owó tún ni pẹ́pẹ́ àwọn náà yà sínú $100 nísìn má ti mọ̀ wọn, èmi ò rí wọn rí, mi mọ̀ wọn rí, ọdúnwé wọn mi ò mọ̀ wọn, àwọn alábòsí ni mo ṣe lánàá, àwọn èèyàn fi ń ṣe yẹn wọn ní Yorùbáwùyí àbòsí ló ń ṣe èmi ò mọ̀ wọn, mi ò rí wọn rí, mi dẹ̀ fẹ́ mọ̀ wọn torí ẹni tí mo wà presentable èmi ò fẹ́ mọ orí wọn. So tó fẹ́ sọ gbogbo ìpínlẹ̀ Kwara dà make I quickly já ọ̀nà sí. bó ti ń lo sẹ̀ríà yálà tó bá yẹ kúrò ní ẹ̀sìn bóun ṣe mọ́ àdébí ní lábẹ́ sẹ̀ríà àdébí ní ẹmu kúrò láyé ó ti di pírọ́blẹ́mù sí àlùmọ̀ lọ́rùn nìyẹn. ẹ̀yin èèyàn mi mo ò bóyá ẹgbọ́n nǹkan tí wọ́n sọ, ẹni tó ń sọ̀rọ̀ yìí kò kí ń ṣe ọmọ Kwara o, mo kàn fẹ́ kí gbogbo Yorùbá mọ̀ wípé tí wọ́n bá ti kúrò ní Kwara tán tí Yorùbá bá dìde ká pawọ́pọ̀ ká gba Kwara kalẹ̀, tó bá ti kúrò nínú Kwara tán ohun tí wọ́n ń plan láti gbé wá bá wa nílẹ̀ Yorùbá lélẹ̀. ẹ̀pà play kan lánàá ẹgbẹ́ kan tí yẹn náà sọ now ìyẹn ni tó bá ti fi mùsùlùmí sílẹ̀ ànábì ní ká pa ọ́ ni, ẹ tún wá wo eléyìí náà nísìn, eléyìí náà ṣọmọ Kwara èyí tó sọ̀rọ̀ yẹn náà ọmọ Ògùn state ni o, nílùú Dàpọ̀ Abíọ́dún eléyìí of Ògùn state, ìyẹn ló la play lánàá tó ní wọ́n ní kó pa ọ́ ni, eléyìí náà sọmọ Ògùn state lòun náà o, òun náà ní kó pa ọ́ ni, ànábì ní ká pa ọ́ ni, ohun tí wọ́n fẹ́ introduce fún wa nílẹ̀ Yorùbá lélẹ̀. You do anything they pa ọ́, you do anything they pa ọ́, you do anything they pa ọ́, they are pípa family. This is what they want to introduce to us in Yorubaland. So tí Yorùbá wá kọ̀ láti fi mọ̀ ṣe ọ̀kan ká pera wa ló ká ṣe ra wa ní òṣùṣù ọwọ̀ tá a ṣe ìwọ ni gè ìwọ làdùbí ìwọ ni gbá ìwọ làwo ànábì ní apá ọ̀nà fẹ́ gbé wá fẹ́ everybody sọ̀rọ̀. nínú sẹ̀ríà yálà tó bá yẹ kúrò ní ẹ̀sìn bóun ṣe mọ́ àdébí ní lábẹ́ sẹ̀ríà àdébí ní ẹmu kúrò láyé. ẹmu kúrò láyé. ó ti di pírọ́blẹ́mù sí àlùmọ̀ lọ́rùn nìyẹn àmọ́ àti lábẹ́ ìjọba sẹ̀ríà ní lábẹ́ ìjọba democrator náà ọ̀nà bá tó wọn ṣe abẹ́ ìjọba àwọn òyìnbó fọ̀rọ̀ fílẹ̀ yọ̀ọ́ bá jẹ lọ títí tí àmọ́ tó wá dé pé ìlú tí wọ́n ti ń lo sẹ̀ríà àbí state tó ti ń lo sẹ̀ríà tíjọba àpapọ̀ tó ń gbà wọ́n láàyè pé ẹ máa lo sẹ̀ríà wọ́n bá ẹni bá ti bọ́ àdébí. àpààní pípa yín ni. bọ́ àdébí ó ti bá àdébí sí yẹ̀yẹ́ ayé àyè sì yẹn tó bá àdébí sí yẹ̀yẹ́ ó ti kó nínú iman ó ti kó nínú Islam ẹni bá lè kó nínú Islam àdébí ní kẹsẹ̀ kí ni. kẹpa. kódà àdìs tó bá wà gbà. nítorí pé ó léwu ọ̀rọ̀ rẹ̀ léwu ẹni kó láàrin wa ọ̀rọ̀ wa léwu ọ̀rọ̀ tí ó náà léwu. ìjọba tó fèrè tí ń ṣe bọ́ tiẹ̀ kí ni wọ́n sọ fún un lákùn bí nìkú wọlé èjì ni wọ́n sọ fún un nínú bọ́ọ̀sì ìrọ̀jọ́ máa lọ ọmọdé rẹ̀ ìyẹn ní olóhùn bọ́ ọ̀sà ìjọba ṣe ìgbónúkọ rẹ̀ lákòjọ ìbílẹ̀ ọdún bá jẹ lọ ọ̀dọ́ ọ̀nà sọ fún lákùn bí nìkú torí ní mọ́kà náà dáná ti ní kálukọ́ máa ṣe tiẹ̀ kò síjà ní Màdínà àwọn kẹfẹ́rí bẹ́ẹ̀ Màdínà tí wọ́n ní ojúbọ wọn tí wọ́n ń ṣe àwọn Yahudi bẹ́ẹ̀ Nasara bẹ́ẹ̀ arò. ọjọ́ tó bá fi lè mọ̀ pé ànábì wa Muhammad òjíṣẹ́ ńlá ó ti jẹ́ mọ́lú ọjọ́ tó bá fi lè mọ̀. tó bá ti wá gbalẹ̀ Yorùbá tán àwọn ọmọ wa tó yẹ kó lọ sí school of nursing kó lọ sí school of engineering kó lọ kàwé wọ́n yọ máa ronú lélẹ̀ sọ̀rọ̀. ṣẹ́ẹ̀rì mọ́lú ọjọ́ tó bá fi lè mọ̀ pé ànábì wa Muhammad òjíṣẹ́ ńlá ó ti jáde kó láàrin àwa mùsùlùmí ọjọ́ òun náà ni ò ní gbà ká pọ̀ wọ́n mọ́ because yóò mọ̀ wé pé ní ẹni tí ì ti júmọ̀ yín lára náà ló ti ṣaláìsí yẹn tó fi mú àwọn ewúrẹ́ wọn mọ̀ pé ànábì wa Muhammad ti jáde láyé ọjọ́ tó bá fi lè mọ̀ pé ànábì wa Muhammad ọjọ́ òun ni wọn ní gbà ká pa wọ́n mọ́ sọ pé sallallahu alaihi wasallam ànábì tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ni ẹni tá a. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allah.
Kábíyèsí ọ̀nà. Allahu Akbar o, Allahu Akbar. Pé gbogbo a máa ronú lélẹ̀. Ó lágbára. Ó ní agbára. Nǹkan ń bẹ. Mẹ́wàá ń ṣẹlẹ̀. Bí wọ́n ti fẹ́ gbogbo a máa ronú lélẹ̀. Màálù yọba ti pàánà bí ti kú ní onígbà kan pa àwọn mọ́. No, ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ fẹsẹ̀ méjì tí ro gàtẹ́. SS lè mọ̀ mù. Ẹni tó bá fẹ́ think about that book. Alukuranu. You think about that book. Now, ká tó lọ sọ́dọ̀ Ṣèyí Mákindé. And again, I have one video yet mo fẹ́ play fún yín tẹ́ pé gbogbo ọmọ Yorùbá. Bí ẹni kọ́kọ́ sọ tèmi àbí kọ́kọ́ play fídíò yẹn. Ṣé kí n kọ́kọ́ sọ nǹkan tẹ́mi ṣe pé èèyàn ọmọ Yorùbá pé kẹ́ má joyè aláìmoore. Àbí kí n kọ́kọ́ play fídíò tí mo fẹ́ play fún gbogbo nǹkan tó máa ṣọ́ọ̀kì yín. Okay, ẹ kọ́kọ́ sọ tèmi. Ẹni tẹ́ bá ń wo show yìí. Ẹ bá wa like ètò yìí. Ẹ jẹ́ kó rìn. Ẹ jẹ́ kí àwọn ọmọ Yorùbá kí wọ́n rí wípé ẹ má jẹ́ ká joyè aláìmoore. Gbogbo wa pátápátá là ń pariwo wípé a fẹ́ orílẹ̀-èdè Yorùbá. A fẹ́ kí àwọn ọrúnmọlẹ̀ kí wọ́n gbà wá kúrò lóko ẹrú. Wọ́n ní tí àdúrà bá gbà tán apá aládùúrà ò kì í ka. Èèyàn mi ṣe ń gbọ́ mi. Wọ́n ní tí àdúrà bá gbà tán apá aládùúrà ò kì í ṣe kíni. Ẹ má yẹ ká joyè aláìmoore fún àwọn irúnmọlẹ̀ ilẹ̀ Yorùbá. Nígbà tí àwọn SS lè mọ̀mù tí wọ́n bọ́ta tí wọ́n ń sọ kọ̀tànkọ̀tàn lẹ́nu. Mo bá àwọn Yorùbá ṣe ń bínú bí wọ́n ṣe ń pè mí Yorùbáwùyí ó sọ̀rọ̀ ó ṣe gbá ó ṣàwo. Mo lémi ò rí bẹ́ẹ̀ ṣe ń rí bẹ́ẹ̀mi dẹ̀ ṣe ń rí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀yin ṣe ń wò. Yẹ̀wọ̀n ni Yorùbáwùyí ó ń dọ́gbọ́n ni ó fẹ́ dá sí ni kí pé mi ò fẹ́ dá sí. Kì í ṣe pé mi ò fẹ́ dá sí. Ẹ̀yin lẹ pé àwọn bàbá yín. Ẹ̀yin lẹ pé àwọn ìyá yín. Ẹ̀yin lẹ pé gbogbo àwọn tẹ́ ẹ gbójúlé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ padà sílé. Wípé ẹ ṣe ṣìlámù mọ́, ẹ ṣe àjòjì mọ́, ẹ padà tó bá ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ. Ẹ mọ̀ wípé ẹ ń pe àwọn ẹlòmíì gan ò ṣẹ̀ṣẹ̀ ṣe kò ṣe anything. Ṣùgbọ́n Olódùmarè gbà wá o, Oòduà gbé wa kò ní gbọ́dọ̀ alẹ́ o. Ẹ mọ̀ wípé ẹ ń wúre ni. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín. 2 years ago, 3 years, 4, 5 years ago. Ṣé àwọn tí wọ́n bọ́ta nísìn wípé ọmọ Sudan làwọn ṣé wọ́n bọ́ta? No, mo ń béèrè lọ́wọ́ yín. Àwọn tí wọ́n bọ́ta ń sì pọ́ ọmọ Mádì làwọn ṣé wọ́n bọ́ta? Àwọn tó ní Senegal làwọn ti wá ṣé ẹ̀yin lẹ ti gibọ̀ wọ́n lọ́fun? Mo ń béèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá ni o. Ṣé ẹ̀yin lẹ ti gibọ̀ wọ́n ní ọ̀fun? Ẹ̀yin lẹ ń sọ wípé k'Elédùmarè kó ṣàánú yín, káwọn orúnmọlẹ̀ ṣàánú yín. Ìyá tí mo play fún yín yẹn tó ń sọ̀rọ̀ lórí internet tẹ́tẹ̀lẹ̀. Now 70% Yorùbá tí wọn ò kí ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí SS lè mọ̀mù tó ti sọ̀rọ̀ jáde ẹ rí pé everybody ti lọ turning light ni. Ẹlòmíì gan fóònù ẹ̀gbọ́n òkìlì ẹ̀ dáadáa yet ó sọ̀rọ̀. Tó bá gbọ́ ẹ má ṣèpò báwọn jà ẹ má ṣèpò báwọn jà fúnra wọn náà mọ̀ fúnra wọn lóògùn jẹ ẹ má ṣèpò báwọn jà. Àwọn tí ọba 33 sá kúrò nílùú tí wọn ò sọ nǹkan kan nípa ẹ̀ tí Sunday Àdìsá ọmọ Adéyẹmọ wá wọlé tó ní kó má wọlé mọ́. Àwọn tí wọn ò bọ́ta táwọn èèyàn wà pẹ̀lú mi ṣá. Àwọn tí wọn ò bọ́ta sọ fún báńdíìtì kó má wọ Kwara State mọ́. Àwọn tí wọn ò bọ́ta sọ̀rọ̀ nípa èèyàn 176 tí wọ́n kó ní wọ́rọ̀. Àwọn tí wọn ò bọ́ta kí wọ́n lọ sú àwọn báńdíìtì tí wọ́n gé èèyàn 200 lọ́rùn ní wọ́rọ̀.
àwọn tí wọn ò bọ́ta kí wọ́n sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n kó ní Kwara/Èkìtì ní church tí wọ́n pa ìmọye èèyàn tí wọ́n wá bọ́ta pé wọ́n fẹ́ sú àwa àṣàrò náà ṣé ẹ rí i pé wọ́n ti fẹ̀dí ara wọn síta báyìí no mo ń béèrè lọ alálẹ̀ God bless you ìyá mi bàbá mi Ṣọlá Gbadé àbí ìyá mi Nọ̀físà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan kò ṣẹ̀ṣẹ̀ mi ráò kí n gbẹ àpò yín ò ní gbẹ tí ẹni ṣòtà ṣe lánàá ẹnìkan pè wọlé sórí ṣó yẹn ó ní àsìkò ti tó àsìkò ti tó yẹn inú mi wá gbogbo ọmọ Yorùbá wá ń kọ sí comment section pé àsìkò ti tó àsìkò ti tó àsìkò ti tó so ẹ̀yin ò wá rí nísìnyí pé àwọn irúnmọlẹ̀ náà ń ṣiṣẹ́ báyìí ẹ má yẹ ká ju ìyá aláìmoore ẹ má yẹ kọ́rọ̀ àwọn ẹsẹ̀ sí lè mọ̀ mù ẹ má yẹ kó dùn yín ẹ má yẹ kó bà yín nínú jẹ́ ó yẹ ẹ lè sọ̀rọ̀ lórí ẹ̀ o everybody lè sọ̀rọ̀ lórí ẹ̀ bẹ̀tẹ̀ ó yẹ kí gbogbo wa máa dùn ni ètò bá wà nílùú òyìnbó àwọn fídíò yẹn ẹ máa pín káàkiri ẹ máa fi àwọn òyìnbó tó wà níbi iṣẹ́ yín ẹ máa fi àwọn tẹjọ́ ń ṣiṣẹ́ àwọn Portuguese àwọn Spanish àwọn Mexicans ẹ máa fi fídíò yẹn hàn wọ́n wípé àwọn lọ́ọ̀yà kan rèé o àwọn lọ́ọ̀yà kan rèé o wọn ò ní kí bandit máa wọ̀lú mọ́ o ṣùgbọ́n gbà tí ẹni tó fẹ́ they ban saviour and accept bandits ẹ bá fi hàn àwọn èèyàn àwọn ọ̀gá yín ibi iṣẹ́ sọ̀rọ̀ débẹ̀ wípé abẹ́rẹ́ rí ẹ bá jókòó tán kí ló ṣe é ó yà mí lẹ́nu ni tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ni àwọn lọ́ọ̀yà kan rèé wọ́n fẹ́ sú ẹ̀ tó wá sí kínní ṣùgbọ́n àwọn bandits wọn ò sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ jẹ́ kí everybody máa rí fọ́tò wọn kó máa rí fídíò wọn á lè sọ àwọn ọmọ wọn lè fẹ́ kàwé nílùú òyìnbó tó wọ́n sọ fáwọn ọmọ pé ẹ lọ máa kàwé ní Saudi Arabia ẹ lọ gba físà Oman físà Iranu àti Iraki ní káwọn ọmọ wọn lọ gbà let people know them share the video to people alálẹ̀ ló gbẹnu wọn sọ̀rọ̀ jáde àwọn alálẹ̀ ló jẹ́ kí wọ́n pariwo síta alálẹ̀ ni wọ́n ní Àdìsá Ọmọládìkún the fear of Sunday Igboho is the beginning of wisdom alálẹ̀ ni wọ́n bọ́ tàpádìsá Àdìsá rèé ẹ pín ọ̀rọ̀ wọn káàkiri àgbáyé ẹ jẹ́ ká yé mọ orú ewé tí wọ́n jẹ́ àdínà sí bínú alálẹ̀ lọ́dọ̀ tèmi inú tèmi ń dùn ni o because ara àwọn evidence tẹ̀ ń kójọ ara àwọn evidence kan náà tún lélẹ́yìn bàbá tó kọ́ bá ya ní ìbú tó bá lọ ya lóòrò bàbá tó kọ́ bá ya lóòrò tó bá lọ ya ní ìbú tó bá jẹ́ wípé ọmọ padà ní pé tó po mọ́yọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan sọ lánàá ara àwọn evidence nínà wípé ọba 33 sá kúrò láàfin ní Kwara State wọn ò sọ nǹkan kan ṣé ẹ̀yin wa tẹ̀lé padà lẹ̀ ló ń ṣiṣẹ́ nísìn it's an evidence tí ìpa àwọn alálẹ̀ ló ń ṣiṣẹ́ àwọn alálẹ̀ ló tì wọ́n bọ́ta lọ́dọ̀ tèmi o mi ò mọ̀dọ̀ tí yín o lọ́dọ̀ tèmi inú tèmi ń dùn gan pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wípé ẹ̀ tó sọ lánàá lórí show mi pé àsìkò ti tó á jẹ́ wípé àsìkò ti tó tí ìpásìkò ti tó nísìn àsìkò ti tó àwọn tó ń bọ̀ta ìyálàyà àwọn máa nílò ti wá ẹjọ́ sẹ́yìn lẹ ti gibọ̀ wọn lọ́fun no mo ń béèrè lọ́wọ́ yín ni àwọn tó wá láti Sudan tí wọ́n bọ̀ tàtẹ̀lẹ̀ tí ń forí balẹ̀ fún wọn ṣéwù àkàrà mọ́kàláwù dùdú lákàláwù ẹ̀kọ́ lákàláwù àmọ̀là lákàláwù àwọn tẹ̀ ṣe ṣéwù fún tẹ̀ ń forí balẹ̀ fún gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ìbọn náà ti bọ̀ tà yín sìn wọ́n ní Fúlàní làwọn wọ́n ní Sudan làwọn ti wá wọ́n ní Mali làwọn ti wá wọ́n ní Senegal làwọn ti wá ẹ bá mi gbé àwọn orúmọlẹ̀ ga ẹ bá mi gbé Ṣàngó Olúkò Ṣàyàrá àná ga ẹ fi bàfọ́ ya oríire Ọbàtálá mojúbà o ẹjúbà gbogbo ìmọ̀lẹ́lẹ̀ Yorùbá pátápátá ẹ máa dúpẹ́ ni yes àsìkò ti tó wọn ò máa bọ́tà sọ̀rọ̀ ni wọn ò ní gbádùn tí wọn bá sọ ṣe bó wà nínú Bíbélì náà pé ọba ò ní sinmi àtúbà tó bá dá kinní kan kí ló kọ ẹ àtúbà tó bá dá lọ́lá wọn ò ní sinmi ọkàn wọn ò ní balẹ̀ àti Senegal God bless you ọkàn wọn ò ní balẹ̀ ọ̀nà mind no go touch ground ẹ̀yin fúnra ṣebí fúnra El-Rufai ló fẹ́ nu ara ẹ̀ sọ wípé jẹ́ àwọn tó fẹ́ bá wọn jà tó ń bá ń báyàn jà
ìkan máa kú nínú àwọn ni ó ní kó lọ bèrè lọ́wọ́ Yar'Adua ṣé Tinubu náà ti gíbọ ẹ̀wọ̀n ẹ̀rù ìfàyè lẹ́nu gbàtẹ́rù ìfàyè máa fi sọ wípé àwọn kí ló wípé ẹ̀ àwọn fóònù asọ̀rọ̀kì àwọn àìjáàkì àbí àwọn táàpù ẹ̀ ni ṣé evidence ò wà Yorùbá mo believe pé fídíò yẹn yẹ kí everybody lọ ẹ máa kó pamọ́ as evidence ti ń jáde àsìkò ti tó it's enough evidence for us so mo mẹ́nu kó bẹ̀rẹ̀ díẹ̀ náà gbogbo ọmọ Yorùbá tẹ máa fi mọ̀ pé àsìkò ti tó mo fẹ́ play fídíò kan fún ẹ jókòó dáadáa o ẹ jókòó dáadáa torí ẹlòmíì lè yíbọ lórí ṣíà bó ṣe máa ṣọ́ọ̀kì ní tó ẹlòmíì lè yíbọ èmi kọ́ ni mo sọ fún màálù àtẹwé pànàbí ti kú o ìjọ tí màálù bá mọ̀ pé ànábì ti kú dẹ́yìn lẹ́nu onígbàkẹ́ ìjẹun mọ́ àdẹ̀ máa jẹ ṣíkìn ẹ jọ ẹ bá mi láìkè ètò yìí fídíò tí mo fẹ́ play ẹlòmíì lè yíbọ lórí ṣíà ẹ jẹ́ jókòó dáadáa torí Ọlọ́run mo fọ Ọlọ́run ọba gbẹ Yorùbá nǹkan ti ṣe wá o nǹkan ti ṣe wá. knows them once again. Kí lorúkọ ẹ? Ibrahim lorúkọ mi. How about you? Ọ̀ṣun State. Ọ̀ṣun State. Ẹ jọ èmi mo ní mi ò gbóyìnbó kí lorúkọ ẹ tún sọ. Fídíò yóò fọ́ ni o ẹ máa gbé yóò fọ́ ni bẹ̀rẹ̀ kò fọ́ ni sọ̀rọ̀ jàre Ibrahim. This is Tunde knows them once again. Kí lorúkọ ẹ? Ibrahim lorúkọ mi. How about you? Ọ̀ṣun State. Ọ̀ṣun State. Yes. Which tribe are you? Okebale. Which tribe are you? Ẹni tẹ́ ń wò yẹn ọmọ Fúlàní ni wọ́n o ẹ máa gbọ́ lẹ́nu pé Fúlàní ni wọ́n bí pé wọ́n bí kan pé what is your name ìyẹn ní Ibrahim wọ́n wá ń bì kejì pé how about you ó ní Ọ̀ṣun State ohun tó believe ni pé wọ́n ń béèrè lọ́wọ́ pé ọmọ ìlú wo lòun ó lọ́mọ Ọ̀ṣun State wọ́n ní pé where are you from àbí kí ni ìyẹn tẹ̀ bí ó wá ní Okebale. These are Fulani boys kí ló dé ṣé wọ́n flag ṣe wà ní ogun jà yín mi fẹ́ lò bí 2 hours lórí show yìí tẹ́ bá gbọ́wọ́ lé mo lè lo 4 hours máa pàtó tó méjèèjì máa lo 4 hours ẹ kékù ni Yorùbáwùyí Fúlàní ni tí ò mọ ibi tó ti wá mọ́ tó ń pè rẹ̀ ní ọmọ Okebale ní Ọ̀ṣun State ó ṣọ́kì Fúlàní kò mọ ibi tó ti wá mọ́ ẹ̀rímù rẹ̀ nínú ogun burúkú ó ń pè rẹ̀ ní ọmọ Okebale ní Ọ̀ṣun State Okebale ló ti wá lọ́ṣun State ẹ̀yin ọmọ Okebale wá gbé fámìlì yín o ẹ̀yin ọmọ Okebale ẹ wá gbé fámìlì yín o sọ̀rọ̀ jàre ọmọ Okebale. This is Tunde knows them once again. Kí lorúkọ ẹ? Ibrahim lorúkọ mi. How about you? Ọ̀ṣun State. Ọ̀ṣun State. Yes. Which tribe are you? Okebale. Which tribe are you? Ṣé Yorùbá ni ẹ ni? Fulani. Fulani ni ẹ? Yes. Fulani but ọmọ Okebale ni ní Ọ̀ṣun State. Kò yà yín lẹ́nu báyìí. Ẹ̀yin ọmọ Ọ̀ṣun State tẹ́ wá níbí ẹ̀ náwó sókè ní comment section. Mo fẹ́ rí ẹ̀yin ọmọ Ọ̀ṣun State tẹ́ wá níbí bí ẹ náwó yín sókè ní comment section ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Tẹ́ bá náwó sókè. Ẹ tẹ́ wá lórí TikTok tẹ́ bá send at me a lè gbé yín wọlé o. A ní jẹ́ kẹ́ report wa bẹ́ ṣe report wa lánàá. Tẹ́ bá send at me a lè gbé yín wọlé. Ẹ̀yin ọmọ Okebale. Ẹ̀yin ọmọ Okebale l'Ọ̀ṣun State. Ẹ̀yin dà. Màá láwọn ọmọ Okebale ọ̀tẹ̀ lálejò ọ̀ràn ẹ̀yin ọmọ Okebale ẹ̀yin dà gbogbo ẹ̀yin ọmọ Okebale ẹ̀ní gbogbo ẹ̀yin ọmọ Okebale wá gbé bírọ́dà yín ọ̀hẹ́sì gbogbo ẹ̀yin ọmọ Okebale ẹ wò múra ó ti múra tó lójú rẹ̀ so ọmọ Ọ̀ṣun State ẹ̀yọ̀ kan ló wà níbí ẹ má parọ́ ọmọ yín o ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ ọmọ Ọ̀ṣun State ni yín o. Ay bàbá mi dárúkọ àwọn ìlú yẹn l'Ọ̀ṣun State
ẹ̀yin ọmọ Ọ̀ṣun ọwọ́ yín dá ẹ jẹ́ ká rọwọ́ yín o ẹ̀yin ọmọ Ọ̀ṣun Ìkírun ẹ̀yin ọmọ Ìkírun ẹ bọ́ta o ẹ wá gbé brọ́dà yín ọmọ Fúlàní ni ọmọ Òkè Baálẹ̀ ni a padà fẹ́yàwó lọ́ṣun a padà bímọ síbẹ̀ àwọn ọmọ ìlànà wa kó wàhálà báwọn ọmọ tí gẹ́gẹ́ bí àwọn ss lè mọ̀ mù bó ṣe fẹ́ máa kó wàhálà báwọn ọmọ Yorùbá ṣe bẹ́ẹ̀ tí ń gbọ́ nísìn ẹ̀yin ọmọ Ọ̀ṣun stéètì wọ́n jápa àwọn ọ̀ṣun dá padà wọ́n ní Òṣogbo lòkè Baálẹ̀ wà ṣèbọ́tún stéètì náà ni ẹ̀yin ìrẹsì ẹ̀yin ọmọ Ọ̀ṣun stéètì Ifẹ̀ ẹ bá mi pe Bẹ́nìlì ọ̀nà ti sùn Bẹ́nìlì àwọn wèrè ẹ bá mi pe Bẹ́nìlì kó wá káwọn búrọ́dà ẹ o Iléṣà Ọ̀ṣun stéètì gbogbo ẹ̀yin ọmọ Ọ̀ṣun stéètì ẹ wá káwọn búrọ́dà yín ẹ wá kó àwọn búrọ́dà kó ara inú mi dùn lé ni pé ẹ̀yin ọmọ Ọ̀ṣun Ọlọ́run fi stáì mú yín lé mi lọ́wọ́ báyìí ẹ̀yin ọmọ Ọ̀ṣun stéètì Ọlọ́run mú yín lé mi lọ́wọ́ báyìí bí jẹ́ máa dì yín mú rè lẹ́nìí màá mẹ́sàn pé mo gbòyìn jìgìjìgìjìgìjì ẹ̀yin ọmọ Ọ̀ṣun màá gbòyìn jìgìjìgìjì lórí iṣó yìí ẹ wá mú bírọ́dà yín sọ̀rọ̀ jàre ọmọ Òkè Baálẹ̀ Fúlàní ọmọ Òkè Baálẹ̀ kò funny o this is not funny Fúlàní ọmọ Òkè Baálẹ̀ this is serious ìtọ́ tó máa sọ fún àwọn ọmọ ẹ wá ti gbọ́ ọ̀kan lẹ́nu ẹ Mọdákẹ́kẹ́ Ìlóbù Ifọ̀n Ìníṣà Oṣù tí oṣù nàbí oṣù Mọdákẹ́kẹ́ Ìlóbù Ifọ̀n Ìníṣà ẹ bọ́ ọ̀tàyọ́ ọmọ Ọ̀ṣun ẹ wá gbé brọ́dà yín o come and carry your brother ọmọ Òkè Baálẹ̀ Fúlàní ọmọ Òkè Baálẹ̀ ní l'Ọ̀ṣun state ọmọ Òkè Baálẹ̀ l'Ọ̀ṣun state ogun ti jà ogun jà Ọ̀ṣun state. Ọ̀ṣun state. Yes. Which tribe are you? Òkè Baálẹ̀. Which tribe are you? Ṣé Yorùbá ni ẹ ni? Fúlàní ni ẹ? Yes. Kí lórúkọ? Okay, Bẹ́nìlì is from Ondo. Yes, Bẹ́nìlì is from Ondo. Bẹ́nìlì is from Ondo. Fúlàní from Ọ̀ṣun state tún sọ Fúlàní from Ọ̀ṣun state. Ni ẹ ni? Fúlàní ni ẹ? Yes. Kí lórúkọ Fúlàní ẹ? Fúlàní. Ó ti gbàgbé. Mo ti gbàgbé. Ó ti gbàgbé. Ṣẹ́rí kò ní orúkọ Fúlàní mọ́ ọmọ Fúlàní kò ní orúkọ Fúlàní mọ́ kò tún wá mọ́bi tó ti wá mọ́ tó ti ní agboolé wọn ní Òkè Baálẹ̀ tó bá wá di ọ̀la á lóun fẹ́ jẹ baálẹ̀ from baálẹ̀ á lóun fẹ́ jọba sọ̀rọ̀. Ṣé o ń san rent ní Òṣogbo ni àbí o ò san rent? A kọ́lé síbẹ̀. Ẹ kọ́lé sí Òṣogbo? Èló ló kọ́lé yẹn? 20 million. 20 million naira. Àwọn ọmọ kékèké méjì tẹ́ ń wò yẹn ni wọ́n kọ́ ilé o 20 million lọ́la fi kọ́ ilé sí Òkè Baálẹ̀ so àwọn ọmọ Òkè Baálẹ̀ ni 20 million naira ni wọ́n fi kọ́ ilé sí Òkè Baálẹ̀ ta ló talẹ̀ fún wọn ta ló ta ilẹ̀ fún wọn ṣáwọn ọmọ Ìgbò ń talẹ̀ tiwọn báyìí ṣé àwọn ọmọ Ìgbò ṣé wọ́n ń ta ilẹ̀ tiwọn 20 million ẹnìkan bẹ how can Fúlàní bí Òkè Baálẹ̀ ọmọ Òkè Baálẹ̀ ṣé mi ni mo sọ ni ẹ bá bọ̀ lórí YouTube Yorùbáwùyí ẹ tó bá fẹ́ wò orúkọ tẹ fi wò wá lórí TikTok náà ni bá fi wò wá lórí YouTube à ń play video ẹ èmi kọ́ ni mò ń sọ ẹ wá wojú wọn èmi kọ́ ni mo sọ wọn lọmọ Òkè Baálẹ̀ làwọn kí lórúkọ wọn ní èdè Fúlàní wọn láwọn ò rántí orúkọ àwọn ọmọ Àdìgún náà ń jẹ́ ń sìn ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin jẹ́ àbùdù ọmọ Fúlàní ń jẹ́ Àdìgún ọmọ Yorùbá sì á nationalize lọ sí London Italy America gbogbo ẹ̀ àwọn ti nationalize láti inú igbó wá sórí ilẹ̀ Òsókè Baálẹ̀ few years to come ní sẹ́ńtì òmọ́lẹ̀ kò mọ orúkọ Fúlàní ẹ̀ mọ̀ àfẹ́yàwó á lè padà jẹ baálẹ̀ azal bẹ́ẹ̀ pàṣẹ ń bèrè lọ́wọ́ mi sàlẹ̀ ní kí n máa bèrè lọ́wọ́ ẹ̀ bí mi pé àṣà o gbàtẹ́ ń bí mi nísìn sàlẹ̀ ní kí n bèrè lọ́wọ́ ẹ̀ o. Our community just tied up kí ni ìtumọ̀ ẹ̀ ìyá mi Tóyìn okay ẹ̀ ń bí mi sàlẹ̀ ní kí n bèrè lọ́wọ́ ẹ̀ tó pé ẹ̀fọ́ wa tàpù ni o Mr. Richard àgbé wọlé tó sì wà ń bẹ̀ ẹ̀ ń bí mi sàlẹ̀ ní kí n bèrè lọ́wọ́ ẹ̀ o
àwọn tó ń bí mi sì pé àṣà òkíní tálẹ́mì kì í gbé lọ èèyàn kọ́ sẹ́ndì òkíní sì mo fẹ́ gbé wọn wọlé ìyá wa tó sẹ́ndì àti ìyá wa tó yàn bí bàbá wa ni ẹ sẹ́ndì request ká gbé yín wọlé àṣà ò náà àṣà ò bá wo sọ̀rọ̀ jàre má dá wọn lóhùn ọmọ dá wọn Yorùbá lóhùn ọmọ òkè baálẹ̀ lọ́tún state. ó ń san rent ní Òṣogbo ni àbí ò san rent. àkọlé síbẹ̀. ẹ kọ́lé sóṣogbo. bẹ́ẹ̀ èló ló kọ́lé yẹn. 20 million. 20 million naira. bẹ́ẹ̀ni ló kọ́lé yẹn. bẹ́ẹ̀ni. Are you serious? olówó ni ẹ sọ pé olówó ni mí. olówó ni èmi. olówó ni èmi. All right, so I want to ask you one question. èló ló ra fóònù yẹn. 150. 150 million. bẹ́ẹ̀ 150,000. 150,000 naira. mo like fashion ọ̀rẹ́ ṣọ́ọ̀rẹ́ nìyẹn. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi tí mo jọ ń gbélé kan ni. tẹ́ ẹ jọ ń gbélé kan ni. bẹ́ẹ̀. ọ̀yà sọ pé kó ṣe swag fún wa. sọ pé kó ṣe swag fún wa. ọ̀yà mẹ́tò. lóbi ayé mi. ẹ nà tẹ́lá mi mẹ́tò. kò gbọ́. ayayaya so mo fẹ́ kó pronounce nǹkan tí mo wọ. Mr. Arisha ẹ bá gbọ́n sókè ká tó continue ẹ bá wa like ètò ẹ bá fẹ́ ká continue show yìí o kí máa play ẹ̀ fún yín o káde mọ̀ pé Yorùbá àti wọ ṣinṣinṣin ọmọ òkè baálẹ̀ lọ́sùn state ẹ̀yin ọmọ ọ̀ṣun ẹ wá gbé brọ́dà. alẹ́ méjì náà flag show mi lánàá méjì bẹ́ẹ̀ ni tó pé mi ò gbá ni àìní o. bàbá ìdẹ̀rẹ̀ máa ń kọrin nǹkan mo fẹ́ kọrin bàbá ìdẹ̀rẹ̀ máa ń kọ orin ìlú mo fẹ́ kọ. wọ́n ní má bọjà o má bá bínú ọ̀nì ọ̀la bá ti ṣe tiẹ̀ má bàjà o. ọ̀nì ọ̀la bá ti ṣe tiẹ̀ bá jà o. sọ̀rọ̀ Ọlọ́run ó ṣe ti bàbá Sunday Igboho kò ṣe bá jà. wọn ò ṣe bá jà gbogbo eléyìí tí ń ṣe Amẹ́ríkà ìmọ̀ àbí USA. ss lè mọ mu. ṣẹ́rí ó kàn ń tara ní ara ń ta wọn ni understand ara ń ta wọn ni ẹni tó ń bẹ lórí tó jẹnu tó tún jẹnu wúyẹ ni. kí ló kù tó bá ṣe. báwo tó máa kẹjọ lọ bẹ́ẹ̀ so wọn kàn jẹnu wúyẹ ni. èmi ọ̀rọ̀ kò tẹ́ tó ń sọ ìgéṣì lẹ́yìn ìbá tẹ́lẹ̀ ìbá ń sọ fún kàn máa ń fúláṣí ọ̀ fún mi because èmi ẹ̀kọ́ náà tó fún wa níṣẹ́ fún lẹ́yìn. ọlọ́run ti fún àṣẹ fún mi tá a fẹ́ dé gan gàdé máa débẹ̀ lágbára ọlọ́run ọdẹ kẹ́yìn náà fẹ́ kúṣẹ́ gidigidi ọmọ fún ní òkun àtàgbára àṣẹ o àṣẹ o. ẹ̀gbọ́n tẹ̀ máa fi ṣe àti bẹ́ẹ̀ ṣe máa sọ ọmọ ọwọ́ tí ọmọ Yorùbá àṣẹ àṣẹ. bàbá wa kí lẹ rí sí àwọn ọmọ òkè baálẹ̀ àwọn Fúlàní ọmọ òkè baálẹ̀ kí lẹ rí sísà. tó bá yá ìyá ọmọ náà ọmọ náà yá ìkànnì máa kí ẹgbẹ́ náà. àwọn tó bá yá o. irú wọn náà máa dàgbà a máa gbà wọn láàyè wọn á lọ sílé ìwé nílùú wa wọn á máa ní kó kò nínú gbogbo tó ti lọ ń bá màálù sùn wọn á wà nílùú wa tó bá yẹ kí wọn ti wá di lọ́ọ̀yà wọn láwọn MSS imam. 70% ọjọ́ ọmọ Yorùbá ti là ń sìn o. wọ́n máa wá gbógun tì wá ń lè wa. tó bẹ́ẹ̀ máa yá àtijọ́ nìyẹn mọ̀ ayé àwọn bàbá nìyẹn kì í ṣe ayé àwọn ọmọ ẹ̀ ayé àwọn ọmọ ẹ̀ ti yàtọ̀ ayé àwọn bàbá ni àwọn bàbá máa ní sùúrù wọn ní ẹkú ẹ máa ní sùúrù ẹ ní àwọn ọmọ ṣe ò ní sùúrù mọ́ wọ́n fẹ́ gba ìtọ́ wọn padà. so oníkálukú máa bàbá àwọn àmàyá tó bá tásìkò wọ́n ìtọ́ka ìjọ pàṣẹ ṣe ra wọn ni. wọ́n ní ọjọ́ tá a bá mọ́kò la máa là ọjọ́ tá a máa mọ́kò tá a máa ta bàbá là sí ti sóò ti wà á ti mú ọ̀rẹ́ nìkan báyìí. so àsìkò ti tó báyìí lẹ́yìn náà ń sọ yẹn o. bẹ́ẹ̀ni o. àsìkò ti tó àsìkò ti tó àsìkò ti tó àsìkò ti tó. mo ti sọ mo ní bàbá tó wà lókè yẹn bàbá yẹn pàṣẹ ni Ọlọ́run bàbá yẹn ṣe àná ẹ wò àná ẹ máa wòran mi ò ṣọ́kọ̀ máa dìbò fún Tinubu ńlọrin o. bàbá ti gbọ́ tẹ ẹ má dìbò fún bàbá ti wọlé ọ̀rẹ́ dì. bẹ́ẹ̀ ni ẹ dìbò a ti wọlé. ẹ ṣeun ẹni sùn báwo ẹni sùn lórí fóònù ẹni sùn lórí fóònù. àwọn sọ̀rọ̀ ìgésùn wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ iṣẹ́ ìyàwó gan sí tẹ́lẹ̀ iṣẹ́ ìyàwó àwọn sọ̀rọ̀ ìgésùn wọn tẹ́lẹ̀ gbogbo ọdún tí rí fásitì sí tọ́jú sọ̀rọ̀ support bàbá yẹn. so ẹjẹ ẹnìbọ̀ tó bá ń pariwo àgbá ìfọyà ẹjẹ tó máa pariwo lọ ẹ kọ́ wọ́ọ̀rì ẹ fi wọ́n lẹ̀. lẹ́yìn tó bá débi tá a ti fẹ́ wọ́n tó bá jọ tẹ́tẹ́ ẹ̀ fẹ́ yàgbẹ́ wọ́n ní. fúrálà ẹ ṣe ẹ bá gbósókè lórí fóònù. Yorùbá wuyì kò ní rẹ̀yìn kò ní ọmọ ilé ẹ̀ ní fọmọṣẹ́ ẹ̀ ní fọmọkiri. ẹ bá mi kí Àdìsá Adé. àwọn àgbọ̀. yẹn nọ́mbà wà ṣẹ́rí nọ́mbà 2 ni pé mo mọ̀ pé ní voice ẹ jọ àsìkò tó fún gbogbo àwọn àgbóyàn láti máa ṣe òòṣà wa
because àwọn people fẹ́ kó orí burúkú bá wà gbóná ní àdẹ̀ nígbà táwọn bàbá kan bá pọ̀nàpọ̀nà kí gbogbo gbóná ọmọ gbóná kan kọ́lọ̀ jẹ́ ewé lu bàbá yẹn kọ́lọ̀ lù pamọ́ létí ò bá wọ̀ because wọ́n ń pa àwọn èèyàn olùsílọ́jà US àbí kí ló lórí búkú yìí sọ kó sọ̀rọ̀ rí o láti ọjọ́ sí pẹ̀yàn ní gbogbo gbóná. kí ló tó máa sọ̀rọ̀ àwọn ọmọ bàbá ẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹni kò sọ̀rọ̀. ó máa ń jáde àwọn US àlá ló máa pa gbogbo ẹgbẹ́ wọn àlá ló máa pa gbogbo ẹgbẹ́ á pa ń tọmọtọmọ àsìkò tó ẹjọ́ bá máa pariwo tẹ bá ní ṣe fúgàmù ẹjọ́ torí Ọlọ́run ní Yorùbá òyì. mi ò dákẹ́. kí gbogbo wa ní gbóònà kó ní káàkó máa lọ ṣe òṣìṣẹ́ alẹ́ wọn sì because àwọn ilé ìfẹ́ fi ẹ̀sìn ọ̀fẹ́ fi bá ti wá jẹ́ ni o. bàbá mi ojú ti là ṣẹ́ni tó ọ̀rọ̀ tó ra bọ́tà sọ yẹn ẹ lọ sórí TikTok nísìn kódà àwọn ìyá arúgbó bọ́tà wọ́n ń gbé wọn ṣépè. So eléyìí sì tí wọ́n ṣe yé maybe ní pé àwọn orúmọlẹ̀ tó jẹ́ kí wọ́n sọ̀rọ̀ síta so everybody ti mọ̀ lógun ti ń jà wá nílẹ̀ gbóná nísìn everybody ti mọ̀ kí là ń dara wa láàmú àwọn orúmọlẹ̀ ló ń ṣiṣẹ́. àwọn akẹ́ ìwé ẹkùn á lè da ìwé ẹkùn láyè ọba gbọ́dọ̀ ọba kọ́ba ní gbọ́dọ̀ tó bá lọ sọ pọ́nàpọ́nà kó juwọ́ sórí àpèrè yẹn. ìtàn onígbàgbé Abdulrahman Abdulrasaq gómìnà Kwara State ní 2026 ìtàn onígbàgbé ẹ̀ láyé ànígbàgbé ẹ̀. tó wá fẹ́ fi ẹ̀mí ẹ̀ fún wa kọ́nà má jẹ́ fẹ́ mi ẹ̀ lọ sí. ẹ̀mí ìdòwò ò ní lọ sí. ẹ̀mí ò ní lọ sẹ́ni tí wàá ní òdùn láṣẹ Èdùmàrè. ìyàwó àtúnyẹ bá wa mí ìtẹ̀ ẹ̀jọ̀ àti máa sọ fún ẹ̀jọ̀. àsìkò tó kí gbogbo wa padà sílé ẹ̀sìn wọn àwọn olúmọlẹ̀ wa olórí burúkú náà ará lọrin yìí àwọn ọmọ lọrin yìí àwọn ọmọ Fúlàní wọn ti fẹ́ máa kó wa pọ̀ fẹ́ máa sọ wá di kọ̀ọ̀kan náà. bẹ́ẹ̀ni à ń ṣe kọ̀ọ̀kan náà náà. ká máa sọ̀rọ̀ màálù mọ̀pánà bíi ti. ẹ̀yin ṣe ìyàwó ẹbí ìyàwó ṣe sàrà àwọn òfin ìyàwó ti sàrà àwọn fi ṣayẹyẹ nínú wa aṣáwó àtàwọn lọrin òpapọ̀ ìbọn àti lọrin òpapọ̀. àtẹ̀ǹṣe ọ̀kan náà. àwọn ìṣe kọ̀ọ̀kan náà báwo ni wèrè tó ti máa sọ pé àwọn yàrá díẹ̀ ló fún un lórí ṣé ìgbọ́n lọ sí àní ẹ má bínú bàbá wa ọ̀dọ̀ lọ́ba ló lọ. ẹni sùrùsà èmi ní tẹ bá ń bínú wípé àwọn SS lè mọ mú bọ́ta sọ̀rọ̀ bí bàtà bá ń ṣe ìwà aláìmoore ni bàbá mi ẹni bá ti pé òun ń bínú bí àwọn SS lè mọ mú ṣe sọ̀rọ̀ bí bàtà bá ń wà aláìmoore fún àwọn orúmọlẹ̀ Yorùbá ni bàbá mi àwa kọ́ láti ẹnu bọ̀ wọn àwa kọ́ láti gi bọ̀ wọ́n lẹ́nu tó fi ń sọ wípé Kínní làwọn ti wá Senegal làwọn ti wá Mali làwọn ti wá Burkina Faso làwọn ti wá Gambia làwọn ti wá ṣé gbọ́dọ̀ kọ́ láti ẹnu bọ̀ wọ́n lẹ́nu àwọn ẹ̀kọ́ láti gi bọ̀ wọ́n lọ́fun tó fi ń pọ̀ tinú wọn jáde ẹ wo nísìn tẹ́bọ́n lọ sórí TikTok Facebook YouTube káàkiri láti àná tí àwọn SS lè mọ́ mu ti sọ̀rọ̀ even àwọn ìyá tí wọ́n mọ̀ ọgbọ́n tọ́kí ní sí mi lójú gbogbo àwọn tí wọ́n ń bẹ̀rù wọn tẹ́lẹ̀ láti sọ pé ọba wa sọ̀rọ̀ wọ́n pa ọ́ ni gbogbo ìyá yẹn wọ́n everybody wá ń gbójú bọ̀tà everybody wá ń ṣe fídíò pé ọba 33 kúrò ní ààfin nílùú Gbónà ní Kwara State bọ́tà sọ̀rọ̀ condemn àwọn bandits kó máa wọ̀lú wá ètò wọn fẹ́ wá gba àwọn èèyàn lọ́wọ́ bandits wá ní kó máa wọ̀lú wá gba àwọn èèyàn tó ti ṣẹ́rí inú tèmi ń dùn o Yorùbáwùyí inú mi ń dùn gbọ́n padà tó sọ yẹn tí ẹ bá gbọ́ ẹṣin nínú mi látànà kò ní kọsẹ̀ inú mi ń dùn gidi pé wọ́n sọ̀rọ̀ yẹn síta ẹ mọ ibi tí fídíò yẹn ti rìn dé ẹ mọye àwọn tó máa jẹ́ ọmọ ìgbóná tó pèsè wà lẹ́yìn odi tí wọ́n lè lọ sílé mọ́ ẹ mọ tó ti mọ̀yàn nílùú òyìnbó tó máa gbé fídíò yẹn lọ fáwọn tó yẹ pé wọ́n lè gbà wá àwọn bàbá ẹ mọye ọmọ tó máa gbé fídíò lọ fáwọn bàbá wọn àwọn ìyá wọn pé ẹgbọ́n táwọn arábí yìí sọ everybody tó ń bojú wọn ò bojú mọ́ àtàná ẹ̀ ń sìn mo lẹ́gbẹ̀ẹ́ íńtánẹ́ẹ̀tì ṣe ń gbóná everybody ti ń sọ̀rọ̀ sí wọn pé ó ti show ti clear báyìí ọmọ Yorùbá tó clear ìkìlẹ̀ tó clear àwọn alálẹ̀ náà ń ṣiṣẹ́ àwọn gbogbo là ń palálẹ̀ èèyàn alálẹ̀ gbà wá o ilẹ̀ Yorùbá gbọdọ̀ bàjẹ́ o àwọn tó ní ilẹ̀ Yorùbá ni wọ́n sọ̀rọ̀ ni wọ́n ti fún wọn lọ́rùn báyìí o àwọn tó ní ilẹ̀ Yorùbá wọ́n ti fún wọn ní ọrùn wọ́n ti gbé ẹpọ̀n wọn sórí gas cooker iná yẹn iná bọ̀ọ̀lì ni wọ́n ti yí sí ẹpọ̀n wọn ń gbóná lọ́wọ́ yìí wọ́n máa fọ tẹnu wọn tán wọ́n máa wíwìkúwì wọ́n máa fọ̀fọ̀kúfọ̀ ayé máa rí wúde ha ayé
máa rí tó jẹ́ àfitẹ́ bá sọ tẹnu yín àfitẹ́ bá pọ̀ tán táyé bá mọ orí ẹni tẹ́ jẹ́ tó mọ orí èèyàn tẹ́ yà ẹ ní balẹ̀ ọkọ yín ò ní balẹ̀ ọ̀nà àmọ́ ìnáwó go touch ground fún ara yín báyìí lè máa sọ pé ẹni báyìí lè jẹ́ fáyé èmi dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ o mo dúpẹ́ ẹ ṣeun gan àmì o àṣẹ Èdùmàrè èmi dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ yín kọ́ ṣe ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ torí èmi dúpẹ́ o èmi dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ o èmi dúpẹ́ tó yẹ kó máa sọ̀rọ̀ táwọn ilé ẹsẹ̀ sì lè mọ ọmú bọ́ta o so everything mẹ́ kó máa ṣé kó máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ kó máa kà ẹ bá wa gbọ́n sókè wà lórí dáa. hello ma à ń gbọ́ yín o àjọ ń ṣètò ní Yorùbá we move à ń gbọ́ yín sà. ẹ ṣe gidi gan ni mà ẹ kú iṣẹ́ Ọlọ́run ló lọ pẹ́. máa túbọ̀ máa fi ṣe yìnyín lágbára Ọlọ́run láṣẹ Ọlọ́run ọba láburú ò ní ṣe yín kò ní ṣọmọ yín kò ní ṣọkọ yín lágbára Ọlọ́run àti gbogbo wa náà ẹ ṣe gidi gan mà ẹ má bínú bí mo ṣe sọ̀rọ̀ lánàá yẹn inú bí mi gan. èmi ò rántí mọ̀. inú bí mi gan because gbogbo àwọn Fúlàní yẹn ẹni tó bá lárò jinlẹ̀ bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo máa gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe ní Kwara dẹ̀ tí wọ́n ń ṣe káàkiri ilẹ̀ Yorùbá tí wọ́n ń ṣe káàkiri gbogbo Nàìjíríà lápapọ̀ mo máa fi ń ṣírò ara mi pé ní tó bá jẹ́ pé mi gan ni kíní yẹn ṣẹlẹ̀ sí ńkọ́ so nǹkan tó yẹ kí gbogbo wa máa rò nìyẹn irú àwọn olórí burúkú lọ́ọ̀yà àbí kí ló pe rẹ̀ yẹn tó yẹ kó fi ṣírò ààrẹ ipe àbí kó tẹ̀ fi ṣírò àbúrò ẹ̀ ipe Azumi tó bá yẹ pé irú àbúrò ẹ̀ lọ́wọ́ tẹ̀ àbí àbúrò ẹ̀ lóbìnrin àbí ìyàwó ẹ̀ lọ́wọ́ tẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ bàásùn fún ìyàwó ẹ̀ nígbà tó jẹ́ ayé pé ní mò ń gbọ́ nínú program bàbá Èkìtì sọ pé ní wọ́n sọ pé obìnrin kan ní bóyá bàbá ńlá ni lẹ́yìn tí wọ́n gbé obìnrin yẹn lọ wọ́n wá ní pé kí wọ́n wá san 20 million naira obìnrin yẹn gbọ́ láti máa sọ pé ní kò nídìí pé wọ́n ń sanwó kankan pé because tó bá sanwó yẹn wọ́n kàn waste owó ni pé because òun mọ̀ pé òun ò lè survive òun máa kú because àìmọye ọkùnrin náà ti bá sùn àìmọye àwọn olórí burúkú yẹn wọ́n ti bá sùn níbo lórí burúkú lọ́ọ̀yà yẹn wà àbọ̀wò gbọ́ ogun nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ṣé kò gbọ́ ogun nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. àwọn máa support àwọn family wọn náà Yorùbá ni kò dìde Yorùbá ni kò dìde. àwọn adẹ́mọ̀ yìí pé ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn gbogbo wọn mọ̀ sí gbogbo wọn àjọ mọ̀ sí àtẹ̀mí àwọn àti gbogbo wọn pátápátá gbogbo àwọn Fúlàní Ìlọrin yẹn gbogbo wọn náà mọ̀ sí àtàwọn olórí burúkú ọmọ Yorùbá tó ti jọ ìwọ̀n tó ti darapọ̀ mọ́ wọn gbogbo wọn mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbónà àdẹ̀ nígbà ó ti bẹ̀rẹ̀ nìyẹn mo kàn fẹ́ fẹ́ léyìí sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá ẹjọ́ nítorí tó náà because nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara yẹn tí wọ́n bá ti lè jẹ lọ Ọ̀yọ́ ló tún kú o Ọ̀yọ́ tó bá dẹ̀ ti dọ́yọ̀ tó ti dé Ìbàdàn ó ti dé Èkó ó ti kárí Ògùn state. ṣebí Fúlàní kan ló sọ pé ọmọ Òkè Balẹ̀ lòun lógùn state lọ́sùn state ní sẹ́ ọmọ Òkè Balẹ̀. Imagine tó sọ pé òun ọmọ Ọ̀ṣun state tó pè ọmọ Òkè Balẹ̀ lọ́sùn state imagine that. ọmọ Òkè Balẹ̀. bí wọ́n ṣe máa ń penetrate àwọn èèyàn káàkiri nìyẹn wọ́n máa wá jọ̀gá lé yín lórí. èmi dẹ̀ ti sọ nínú ọ̀rọ̀ tí mo sọ ń jọ̀wọ́ ni mo sọ pé gbogbo Yorùbá ẹni kọ̀ tí Fúlàní bá sì jẹ pírẹsidẹ́ǹtì kò tẹ̀ yẹ kí Fúlàní máa jẹ pírẹsidẹ́ǹtì lọ́kọ̀ọ́ kò yẹ kí Fúlàní máa jẹ pírẹsidẹ́ǹtì láwa Yorùbá gan lórí kò yẹ kó máa jẹ pírẹsidẹ́ǹtì lé wa lórí tàbá rò dáadáa báwo ni àwọn nonentity àwọn máa fi tọ̀wẹ́ rí. àwọn ẹranko yẹn ṣe máa jẹ pírẹsidẹ́ǹtì lé Yorùbá lórí imagine that. a máa fi tẹ̀wọ́ rí ló jẹ pírẹsidẹ́ǹtì lé wa lórí. pẹ̀lú gbogbo ìwé pẹ̀lú gbogbo iye tó ń fọ́mọ Yorùbá ó ṣe máa jẹ Fúlàní ló máa jẹ pírẹsidẹ́ǹtì lé wa lórí. àmọ́ nítorí náà kọ́ bàbá Tinubu ẹjọ́ torí tọ́ náà ẹ̀yà wá pẹ̀lú àwọn wèrè yẹ fún wa ní gómìnà state yóò àfẹ́báwọn ṣe mọ́. state we want to manage ourselves afẹ́ manage ara kò sí kankan kọ̀ wá anybody ló lè ṣẹ̀sìn tó bá wù ó bá jẹ́ Christian ó
ò bá jẹ́ aláwọ̀ ò bá jẹ́ àrẹ́sìn àbáláyé ò bá lè jẹ́ mùsùlùmí kó má bo ní kálukú kó practice. àwa ò tí ẹjẹ́ àṣẹ́sìn ní ìgbóná. àwa ò jàjà ẹ̀sìn àwa ò ní gbóná àjàjà ẹ̀sìn o. àwa jàjà ẹ̀sìn. ẹ̀sìn tó bá wù ẹ́ kó ṣe ò bá máa bọ́gi kó máa bọ̀ ò bá máa sìn ọ̀kan ànábì àwọn ò ní pa nínú gbóná. kò sí àìmọye káàkiri àgbáyé àwọn ẹlòmíín wà wọn ṣe mùsùlùmí wọn ṣe christian wọn ṣàbáláyé wọn ṣe kankan wọn dẹ̀ ti tó yẹ. ìyàwó àkínṣe kankan náà o Tinubu àkínṣe kankan náà. gbogbo àwọn ọmọ Yorùbá ẹ má jẹ́ ká jàjà ẹ̀sìn o kò sí nǹkan tó kàn wá pẹ̀lú já ẹ̀sìn o àjàjà ẹ̀sìn o ẹ jẹ́ ká lé àwọn Fúlàní olórí burúkú yẹn ká flush wọn out of Yorubaland. We need to flush them because they are all bastards. ẹ má lo èdè tó ṣe kíní lórí péèjì mi ẹ̀dá kan. òun lálẹ́ yìí o olóògbé mi fámìlì mi lálẹ́ yìí pẹ̀lú wọn tẹ́nàntì wa ó ní ìdìwọ̀ pẹ̀lú life bẹ́ẹ̀ ti ìdìwọ̀ pẹ̀lú ìṣòro yìí wọ́n nílé wa Jésù láyé. agbésùmọ̀mí ni wọ́n terrorist ni wọ́n gbogbo ayé ló ti mọ̀ wọ́n ní terrorist. nítorí náà àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde ẹ ló máa ṣe ń gbọ́ mi mà. à ń gbọ́ yín sà ń gbọ́ yín. ẹ jẹ́ ká dìde because ẹ wo nǹkan tí ilẹ̀ Haúsá kojú lọ́wọ́ yìí ẹ wo nǹkan tí wọ́n gbọ́ tí màmá kan sọ lẹ́ẹ̀kan yìí pé ní Yorùbá Fúlàní kò sí nǹkan kan tó ń jẹ́ Yorùbá Fúlàní o kò sí nǹkan kan tó ń jẹ́ Yorùbá Fúlàní. ẹ bá wa sọ fún wọn o ẹ bá wa sọ fún wọn o Fúlàní ẹ má máa dà pọ̀ rárá ẹ má jẹ́ ká máa dà pọ̀ Fúlàní Yorùbá ìsìn òun làwọn Haúsá ní ìsìn àwọn kan ti ń separate ara wọn ní kò sí nǹkan tó ń jẹ́ Haúsá Fúlàní gbogbo ayé ni ò fẹ́ bá wọn ṣe Haúsá is Haúsá Fúlàní is Fúlàní gbogbo ayé ni ò fẹ́ bá wọn ṣe. ẹ jọ torí tọ́lọ́run ẹ má jẹ́ ká máa dà pọ̀ rárá ẹ jẹ́ ká dìde so bàbá wa Olóyè Adéyẹmọ Ọlọ́run bá wà pẹ̀lú wọn o lágbára ajagun ńlá Ọlọ́run bá wà tì wọ́n lẹ́yìn lágbára Ọlọ́run ìmọ̀ ọ̀tá ò ní ṣẹlẹ̀ ọmọ Adéyẹmọ lórí lágbára Ọlọ́run bàbá Tinubu náà Ọlọ́run bá wà pẹ̀lú wọn á wà pẹ̀lú ọmọ Yorùbá wọ́n lọ ẹ máa bẹ́ tó màmá. ẹni tó bá fẹ́ wá wo fídíò tá a fẹ́ play ní Kwara State ẹ máa bọ̀ ní orí YouTube wa àti wà lórí TikTok people are saying we don't see the video ẹ subscribe ẹ jẹ́ ìtìpá ti subscribe sí YouTube channel Yorubawuyi kílẹ̀ ń lóde ẹ subscribe sí YouTube channel Yorubawuyi many people will call me Yorubawuyi gbàwó lẹ máa ń ṣe show agbóhùn lẹ máa ń ṣe show mi ní yàgò tí mò ń ṣe show so yìí nìkan ni màá fi san bills mi ní yàgò tí mò ń ṣe show ẹ máa bọ̀ lórí YouTube Yorubawuyi ẹ tẹ subscribe button yín ẹ tẹ notification bell yín sí all ìjọba lè wà lórí ètò wa yìí ẹ máa bá wa like ètò èrò pọ̀ tó ń wò wá èrò tó wá ń wò wá yìí ẹ wá bá wa ẹ like ètò yìí ẹ ṣí ẹ báwo ló ṣe fẹ́ rìn ẹ ká gbé kọ́ọ̀lù ẹnìkan náà ká tó gbé kọ́ọ̀lù tí ẹ má ti wọlé ní sẹ ẹ ká gbé kọ́ọ̀lù ìyàwó mo fẹ́ play fídíò kan ìyàwó Tóyìn ẹ jọ̀ọ́ ẹ má sọ̀rọ̀ lẹ́yìn ìyá yìí lẹ́yìn tí mò ń pè yìí ẹ bá wa gbóhùn sókè ẹ dákun. ẹ fún ètò mà. a jọ ń ṣètò yìí. ó lágbára ọmọ mo fẹ́ dá sí ẹ̀wọ̀n kan tí ẹ ṣòwò ẹ̀ mà ẹ rí Ìlọrin yẹn ṣe mọ̀ orú emir tó ti wà nílọrin yẹn emirate àti àwọn Yorùbá wa kò sí ni ó dàbí different kíní lóníkálukú ní àwọn yẹn dẹ̀ fẹ́ gba ìlú ni wọ́n wò pé àwọn máa ń fi tá ìgbàlú ni wọ́n máa ń fi tá ìgbàlẹ̀ pé Ìlọrin yẹn ìdí ọ̀rọ̀ ti rí ajagunbalẹ̀ afọgbọ́njalè ni wọ́n máa ń jalè wọ́n máa ń gbàlú onílùú ẹ wo nǹkan tó ń ṣe fáwọn Haúsá wọ́n máa ń fọgbọ́n gba nǹkan ní ìkan ọmọ lọ́wọ́ àwọn Haúsá ń ké lọ́wọ́ báyìí wọ́n mọ wọ́n wá bọ́n ṣe máa gbára wọn lẹ̀ tó nísìnyí tí Chief Sunday Igboho ti lọ sí Kwara part of Kwara lọ́dọ̀ àwọn èèyàn wa ń bẹ̀
ó wá tún wá kù sí ọwọ́ àwọn èèyàn wa ń sìn bẹ́ẹ̀ ṣe sọ pé oníkàkú ti ń gbé jáde wọn ò gbúdọ̀ dákẹ́. ẹ láwọn ìyá tó ń bọ̀ta TikTok àwọn ìyá tó wọ̀ everybody gbọ́ mi ẹ̀ ní bá mi tán kámẹ́rà ẹ bá mi tán kámẹ́rà ìyá kan ṣe ẹ bá mi tán kámẹ́rà mo fẹ́ sọ. wọn ò gbúdọ̀ dákẹ́ nítorí pé ẹni tó fẹ́ gbà wọ́n òun ti ṣó pé òun rẹ́dì ọlọ́run dẹ̀ ti fọ̀tá wọn hàn wọ́n wọn ò gbúdọ̀ dákẹ́ odidi ìlú bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ gbà á ni o wọ́n fẹ́ kúkú gbà á papọ̀ ẹgbẹ́ ẹni tó bá máa lọ kó lọ wọ́n fẹ́ lé kálukú wọ́n fi báńdíìtì lé kálukú lọ bọ̀tọ̀ ọlọ́run ò ní gbà fún wọn ọlọ́run ò ní gbà fún wọn ẹ wo ilẹ̀ yorùbá ni náà orúkọ aláwọ̀ wà nílé ìta yorùbá táwọn yorùbá wa kò sí ohun wo la lọ bá dòwò pọ̀ wọn ìbá ọlọ́run ṣàánú wa. ọlọ́run ṣàánú wa ọmọ àbọ̀tọ̀ máa sọ. ọlọ́run kọ́wọ́n èèyàn máa pariwo àti àwọn ọ̀dọ́ àtàgbàlagbà everybody pé wọ́n fẹ́ padà sílé ọ̀wọ́n kò dẹ̀ sí kan tó gbọdọ̀ ṣe ọ̀wọ́n wọ́n fẹ́ ti Sunday Igboho lọ wọ́n fẹ́ o ọ̀wọ́n fẹ́ nítorí pé wọ́n fi pé àwọn máa fi ọgbọ̀ngbọ̀n gba ibi tó kù ní wọ́n fẹ́ gba gbogbo Kwara State ní wọn ò dẹ̀ mind àti lé everybody sọnù. bí o ṣe wọ́n bá pa wọ́n dànù. mind bẹ́ẹ̀ ni ẹ wo jẹ́bà yẹn náà ẹ wo nǹkan tí ẹ̀mí àyẹ̀ ń sọ tó ní Aláàfin ṣe lọ kí wọn níbẹ̀. Aláàfin ṣe lọ sí jẹ́bà ogun mọ̀jà. Wọ́n ti fẹ́ rọra mú bẹ̀rẹ̀ nìdẹ́ ní kẹ́rí ìdè yẹn kẹ́rí Ìlọrin tó wà yẹn ó ti kó bá many things ibẹ̀ náà ti wọ Ìwó ibẹ̀ náà ti ń wọ náà ti fẹ́ wọ wọ́n tẹ̀ ti wọ Ọ̀yọ́ tẹ́lẹ̀ kí gbogbo ètò kan tó wá lé wọn sọnù yìí ọwọ́ ọmọ tẹ́yẹn tán interview bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan tí wọ́n interview yẹn gbogbo àwọn ọbẹ̀ yẹn ni wọ́n ti pọ̀ ṣe pé mo ti má ti pèsè oríṣiríṣi yìí mo máa ń sọ fún yín mo náà ti wọlé gan ẹ lọ wo tẹ́ bá rí àwọn Facebook àwọn míì báyìí nínú wọn tẹ́ bá ti rí fèsì wọn ẹ̀ ti mọ̀ ìmí kan ó ti di Yorùbá bọ́tí nínú orúkọ wọn àti bọ́n ṣe ń sọ̀rọ̀ wọ́n sì wà lẹ́yìn ìmí bí kọ́ máa bú Chief Sunday Igboho àbí kọ́ máa condemn nǹkan tó ń ṣẹlẹ̀ àbí kọ́ máa bá wọn bú Ìgbò ẹ̀ rí wọn bẹ̀ inú orúkọ wọn ẹ rí Usman ẹ rí kíní kan ẹ rí tọ́máṣá forúkọ Yorùbá kan síbẹ̀ wọ́n dẹ̀ ti ń sọ Yorùbá wọ́n ti wọlé gan ipò yẹn lẹ̀ ní wọ́n máa dùn wọ́n ṣe máa fẹ́ ọmọ Yorùbá wọ́n ṣe máa gba governorship lẹ́kọ̀ọ́ gbogbo wọ́n ti lọ ẹ̀rí tó ń kọ Lagos sí kíní wọn tó kí àwọn Yorùbá kan ṣọ́ra gan ni lórí Facebook wọn lórí profile wọn ẹ bá ti wò báyìí wọ́n bá kọ Ìlọrin wọ́n kọ Lagos tó máa kọ Lagos wọ́n kọ Ògùn wọ́n wà everywhere wọ́n wà lógùn state wọ́n ti lọ di àwọn mosque wọ̀nyẹn wọ́n ti lọ dì í mú ti pẹ́ pípẹ́ ẹ̀yìn Yorùbá yìí ẹ kúrò wọ́n ti ẹ̀ jẹ́ kí Yorùbá gan kí wọ́n lídìí irun gan mọ́ láti pẹ́tipẹ́ torí kèfèrí náà ń pè wọ́n torí wọn mọ̀ bẹ́ẹ̀ dú wọn mọ bó ṣe ń dú ọrùn àwọn èèyàn wọn Yorùbá lẹ́mìí ẹ̀. Yorùbá tó ń ṣẹ̀sìn ó ń tan rẹ̀ because ó lè dúyàn lọ́rùn so fake nìyẹn. so kò mọ ẹ̀sìn yẹn ṣe dáadáa nìyẹn nǹkan títí wọn nìyẹn so bí gbogbo ẹ̀ ṣe bó ṣe lọ ni wọ́n wà lóògùn wọ́n ti wà gbogbo ti wọlé láti ọ̀wọ́n àkókò yẹn àwọn Ògùn state ọ̀wọ́n Oǹdó Èkìtì wọ́n ti wọlé láti border town. ẹ ṣáà gbá wọn léyìí sí wọn láwọn mọ̀ọ́kọ àwọn lórúkọ Fúlàní mọ́ ọlọ́mọkè balẹ̀ làwọn lọ́tún state. wọ́n ti ń bíríìjì wọn síta wọ́n ń bíríìjì wọn kọ́ máa nìṣó. wọ́n lọ́mọkè àwọn mọ̀ọ́kè balẹ̀. ó máa sọdá ó di Ìbàdàn láti Ìbàdàn ó dògùn láti Ògùn ó di Lagos state kẹ́ tó gbọ́ commissioner of kìnnìkan sẹ́ríkì kìnnìkan ẹni pé kìnnìkan Yorùbá dẹ̀ ni a ti túra lẹ̀ tipẹ́ wọ́n ti wọlé ó dẹ ṣe rí Ìlọrin yẹn dàbí ìgbà tó lọ ṣe youth service wọn ni tọ́wá tí bọ̀ láti Zamfara wọ́n láǹdì sí Ìlọrin yẹn Gombe Kano gbogbo wọn á rọ́ síbẹ̀ tó lọ́dọ̀ bàbá wọn emir kó máa gbọ́ emir fún Ìlọrin nǹkan tẹ́ máa ń gbà yẹn Ọlọ́run máa yín dànù níbẹ̀ lágbára Ọlọ́run tẹ́ fẹ́ máa pa àwọn ọmọ Yorùbá lára Ọlọ́run máa yí wọn dànù tòótọ́ má ti lọ síbẹ̀ yẹn ibẹ̀ náà ti máa gba training wọ́n bá ti gba training wọ́n ti kọ́ Yorùbá kọ́ gbogbo ẹ̀ wọ́n ti wo bọ́n ṣe ń wọ aṣọ ìmí ẹ̀ wá ní ẹ máa lọ kàwé ni ó yá ẹ wọbẹ̀ ẹ máa tẹ́rí wọbẹ̀ ó di Ọ̀yọ́ páàkì ó kò jìnnà síbẹ̀ yẹn border town
ẹ ṣe ìyàwó akátí gbé kọ̀lẹ̀ lómi ẹ ṣe mà. ẹ ṣe mà náà ọmọ Yorùbá ẹ bá wa gbójú sókè bá wa wo fídíò yìí. sọ́ọ́sì ni gómìnà ní kọ́ stéètì yìí. Gómìnà kan náà là ń lò ìlú tó dá àbúrámà àbúrásák òun náà ló ń gbogbo òun náà. kò wá dé kankan. àwọn ìlú tó ń da oró tó ti lé wọn lára yìí. sọ́ọ́sì ni gómìnà ní kọ́ stéètì yìí. Gómìnà kan náà là ń lò ìlú tó dá àbúrámà àbúrásák òun náà ló ń gbogbo òun náà. kò wá dé kankan. àwọn ìlú tó ń da oró tó ti lé wọn lára yìí o. ìlú tó tú lélẹ́yìí o. ìlú tó tú rèé o. ìlú tí Fúlàní tú lélẹ́yìí o. ọwọ́ onírè la wà yìí o. ọwọ́ onírè tí wọ́n tú rèé o. tí ò sẹ́nì kankan tó tú. wọ́n kó gbogbo àwọn èèyàn. ó yá ẹ jẹ́ kó gbọ́. òun lẹ̀ ń wòye ọwọ́ onírè la wà yìí o. àwọn Fúlàní àwọn agbésùnmọ̀ tí wọ́n wọ̀lú onílù tí wọ́n lé àwọn tó ń gbé lulẹ̀ tó ń lé wọn lọ. ẹ wo bí ìlú ṣe dáwóró ṣọ́ọ̀ṣì dáwóró mọ́ṣáláṣí dáwóró ìdí ògún kan gbẹ títí ti yọ ewé ó ti yọ koríko nílẹ̀ Yorùbá. igbó ti dí mọ́ ilé. èyí ọmọ Yorùbá ẹ ronú o. igbó ti dí mọ́ ilé báyìí o. tọ́ni wọ́n wá ń jí wọn lóru. àwọn ss lè mọ ọmọ. àwọn ss lè mọ ọmọ wọn ò sọ̀rọ̀ nípa eléyìí o. ẹ tó wá ní káwọn aráàlú padà sílùú ni wọ́n ní kó má wọ̀lú mọ́ ẹ wá láàánú dúpẹ́ lọ́wọ́ orúmọlẹ̀. ẹ láàánú dúpẹ́ lọ́wọ́ orúmọlẹ̀ tó ní kó sọ orí ẹ̀ síta ẹjọ́ a máa dúpẹ́ Yorùbá má yẹ ká joyè aláìmoore ẹjọ́ a máa dúpẹ́ jẹ́ ká máa wò lọ. ìdí ògún kan gbẹ títí ti yọ ewé ó ti yọ kó gbé lulẹ̀ tó ń lé wọn lọ. ẹ wo bí ìlú ṣe dáwóró ṣọ́ọ̀ṣì dáwóró mọ́ṣáláṣí dáwóró ìdí ògún kan gbẹ títí ti yọ ewé ó ti yọ koríko nílẹ̀ Yorùbá. igbó ti dí mọ́ ilé. èyí ọmọ Yorùbá ẹ ronú o. igbó ti dí mọ́ ilé báyìí o. tọ́ni wọ́n wá ń jí wọn lóru. ẹ ti rẹ́ wọlé pásítọ̀ ti ya dànù. ẹ wò lú o. ẹ wò lú o báyìí ṣe wọ́n ń lù nílùú o. ìlú ti dáwóró báyìí o. ẹ̀fọ́n yẹn balẹ̀ wọn jẹ́. hospital wọn náà bàjẹ́ yìí o. hospital wọn lélẹ̀ yìí o. hospital wọn ní 1100. yàrá yẹ ọ̀nà wọn bí. ọkọ tí ń tọ́jú èèyàn rẹ o. hospital àwọn rẹ o. gbogbo kan náà tún ṣé o ti rí hospital wọn lélẹ̀ yìí tó ti ń tọ́jú àwọn èèyàn wọ́n ìṣòro gbogbo dáwóró. ẹ tẹnu mọ́. ìtọ́ ti ń tọ́jú àwọn èèyàn iṣẹ́ wọ́n ìṣòro gbogbo dáwóró ẹ ti rí ṣé o ti rí àwa ọmọ Yorùbá ẹ wò ná ẹ̀mí ẹ̀ka sùn báyìí o ẹ jẹ́ ká máa ṣe ràn wọ́n lọ́wọ́ o. ní gbogbo bíbà. àwọn ìwọ̀nba tí mo sì lè ṣó fún yín nísìnyí ìṣe àgbọ̀ ọ̀gá ti ní kán ọ̀fù kámẹ́rà ọ̀gá ti ní ká ọ̀fù kámẹ́rà because ẹ nífẹ̀ẹ́ wo ibi tí wọ́n dé tó jẹ́ wípé òórùn burúkú ló ń rùn jáde níbẹ̀ tí kì í ṣe òórùn ẹran ẹ nífẹ̀ẹ́ wo ibi tí wọ́n dé tó jẹ́ pé àwọn fún àwọn wọn sá padà pàtó wọ́n gbọ́ àwọn òórùn burúkú ẹ nífẹ̀ẹ́ rí àwọn bòmíì tó jẹ́ pé àní lè ṣó àwọn ss lè mọ̀mù ẹ pé wọ́n sọ̀rọ̀ àwọn àbúrò ìyá wọn náà ń ṣiṣẹ́ lọ́wọ́ ọmọ Yorùbá kí àwọn atajọ́ ọmọ Yorùbá ká fi ìmọ̀ ṣọ̀kan ká ṣe ká wa ní òṣùṣù ọwọ̀ ká
kọ́mọ́ ni ẹ̀yin ní ti lọ́rin àbí ẹ̀yin ní ti Kwara àwa ní tọ̀sùn tó bẹ̀rẹ̀ kì í ṣú Ọ̀ṣun fún yín tó bá parí iṣẹ́ tán ní Kwara ọmọ Ọ̀ṣun kan láṣọ fún yín yẹn náà Fúlàní ni ó dẹ̀ ní ọmọ ilé baálẹ̀ lòun lọ́ṣun state kí lorúkọ Fúlàní ẹ̀ ó lóun ò rántí mọ́ ibo ló ti wá ó lóun ò rántí mọ́ òun ṣàmọ̀ pé Fúlàní lòun ṣùgbọ́n ọmọ ilé baálẹ̀ lòun lọ́ṣun state òun kọ́lé síbẹ̀ 20 million ta ló fún nílẹ̀ ta ló talẹ̀ fún ó ń kílè mọ́ ọmọ ilé baálẹ̀ lẹ́nu tó bá bímọ ìtàn wo ló máa sọ fún ọmọ yẹn ọmọ ilé ibo ló máa pe ọmọ yẹn tí ọ̀ríjìnà ọmọ ìbá bá fẹ́ jẹ baálẹ̀ nílé baálẹ̀ yẹn wọn á ní kan lọ yanjú ẹ̀ ọmọ wa connect ara wọn ó kì báwo ní ẹ ti gba Kwara state tán ó yẹ ìtọ́wọ́ láti Mali ẹ máa gbogbo àwọn láti Senegal tó ń kà nísìn ebi jọ̀kan náà wọ̀lú jọ̀kan náà bàbá wọn wọlé Yorùbá gbọ́nà kílè mọ́ ọmọ ilẹ̀ Yorùbá lẹ́yìn ẹ̀rí bí ìlú ṣe dáwọ́rọ́ ẹ̀rí bí ìlú ṣe tán ọba 33 tó ti sá kúrò ní Kwara ẹ̀ka gbé kọlù díẹ̀ àtọ́wọ́ sọ́dọ̀ Ṣèyí mọ́ Mákindé ọba 33 ló ti sá kúrò ní Kwara state bàbá wa gbóhùn sókè 33 ọba Ògúndé bàbá mi àwọn ọba wa ti lọ ṣàtìpó lẹ́yìn òjì. ẹ kú ètò. àjọ ń ṣètò ní sà. àwọn bá ti lọ sí ìfọ́jọ́ nílùú bòmí. àbí àwọn ọba wa ti lọ gba rẹfújì asylum. adúpẹ́ lọ́wọ́ Elédùmarè. adúpẹ́. adúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀. adúpẹ́. adúpẹ́ lọ́wọ́ bàbá Bánjí Akíntóyè. adúpẹ́. olóyè Sunday Adéníyì ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. ṣe rí pé ànàmọ́wọ́ fídíò ẹ lánàá tí ń tẹ́ àmàbí ìrákì máa màbí ìránì máa mú ló forúkọ ẹ̀. èmi ò mọ ìrákì lè mọ mù. jẹ́ kí ni tẹ́lá ìmù jẹ́ ní body language ẹ̀ lásán ìbànújẹ́ ti bá ilé ayé ẹ̀. bẹ́ẹ̀ni he's frustrated. jẹ́ kò dé pìtìpìtì ni ó pìtìpìtì promise lélẹ́yìn ó kìí dé primary pìtìpìtì ó. ẹ̀jẹ̀ ní sì pìtìpìtì promise lélẹ́yìn òun ló bá yẹn ó dẹ̀ tí ì rí nǹkan kan. ó tí ì rí nǹkan kan. òun mọ̀ pé àwọn alálẹ̀ ẹ̀ ṣe bí ọ̀rọ̀ ti máa ń sọ pé ó ti pẹ́ pé fíìmù nǹkan tó ń ṣe táwọn alálẹ̀ ń ṣe yìí wọ́n ń bínú ìjọba ti pé iná ń jó ó tún fi pẹtrólù sí òun nìkan tó ń ṣẹlẹ̀ yìí. bẹ́ẹ̀ni ẹ yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ ni o ọ̀rọ̀ tó ń sọ yẹn àwọn alálẹ̀ ló ń ṣiṣẹ́ o. mo wò ó lánàá mo ní ilé ìbànújẹ́ ti bọ́kùn ẹ̀. bẹ́ẹ̀ni. ìbànújẹ́ ńlá ó ti bá ọkọ ẹ̀. ẹ̀rí bínú ṣe ń bí. bọ́dẹ̀ yìí máa bá kú tó bá lọ wo máa yẹn lánàá ó sì blood pressure ó ti lànà. blood pressure ó ti lànà lánàá ẹ̀. ìgbà tó tún máa sọ̀rọ̀ ó láwọn ṣé Ìlọrin protective clinic kan àbí defensive clinic kan kí ló ń defense. tàbí pé ẹ mọ̀ pé ẹjílẹ̀ ó lè lẹ́jà bẹ̀yẹn lẹ́fífẹ́ defense yẹ kì í ṣe kan yín. ó tún máa sọ ó ní àwọn Ìlọrin ò tí ì mọ̀ sí opá àwọn làwọn ń sọ̀rọ̀ opá association wọn lẹ́rẹ́fíṣẹ́ǹtì tó bá jẹ́ Ìlọrin. association wo lẹ́rẹ́fíṣẹ́ǹtì tó bá jẹ́ Ìlọrin lẹ́rẹ́fíṣẹ́ǹtì. Rẹ́mi jẹ́ òkè òun ẹ̀fẹ́ pé Rẹ́mi àmà sọ́ọ̀sì pé gbogbo gbọ́dọ̀ wá bí o. ṣèbọ̀rọ̀ tán ọlọ́rọ̀ tán fọ́ fún ẹnìkan lọ ló ń gbé jáde. nígbà tó ń pa àwọn èèyàn tó ń lé àwọn èèyàn jáde wáyé tó jáde ńgbà yẹn pé nǹkan tẹ́ ń ṣe yìí ó wà ìhùwà o pé ìwà burúkú ni ẹ má ṣe o. bẹ̀ẹ̀sì tó ń pé ẹni tí Elédùmarè tí alálẹ̀ tó rán sáwa tó ní kó wá mú wa kúrò nínú ewu nínú àjàgà ó lọ síbẹ̀ ó ní ìlú Sunday Igboho àwọn akọ́fẹ́mọ̀ pé federal government approve ẹ̀ pé kó wá sí Kwara lẹ́yìn tó ti lọ tó ti dé ọ̀pọ̀ pọ̀ etí ìdúngbà yẹn ni owó ilé epo tó wà létí ẹ̀ ńgbà yẹn kò yọ kúrò ńgbà yẹn. pìtìpìtì ayé ti bá wọn fún wọn lẹ̀. kò ṣe kó àwọn ọmọ ń gùn ẹ̀ kọ́ lọ tákù ẹ̀ ńgbà tó wá láfíìkì. níbo ojúná lè wò àwọn mélòó lára wọn. gbogbo wọn tó sọ ìlara
because bẹ́ẹ̀ mi ṣe lójú ẹ̀ lánàá ẹ̀ irú anywhere ẹ̀jẹ̀ bá ti sìgá sí lára ẹ̀ lánàá ẹ̀ ó máa lànà ni. I'm telling you. Pìtìpìtì ayé rèé o. Ó ti bá wọn. Àná nǹkan tó lọ́run lẹ̀ ti ṣe tálá lẹ̀ ti ṣe ni kò sí nǹkan tó lè ọkọ̀ máa já pátá tó máa kú ni. Bẹ́ẹ̀ni. Ó máa já pátá tó máa ti kú ni. Ètò tó ń bẹ lórí ni tó ń bọ̀ àkóró ẹ̀ náà ló máa pa kú. Ẹ ṣe bàbá wa ká tún gbé kọ́ lọ lónìí. Ayé wọn ti bàjẹ́ náà. Ayé wọn ta láà. Ṣé lọ́ọ̀yà lélẹ̀? Lọ́ọ̀yà charge and bail. Ṣé lọ́ọ̀yà lélẹ̀? Ṣé òun kan proud ẹ̀? Àwọn ìran ẹ̀ lè proud pé my dad is a lawyer. Àwọn my dad is a solicitor. Lọ́ọ̀yà charge and bail. Ẹ̀yin gbà tó ń lọ Jésì, wọ́n ní Benin kidnap èèyàn kiri Benin. Ṣé Allah ni ò lè jà fún wọn ni? Allah ò lè jà fún wọn ni. Bàbá náà rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yín. Wọ́n fẹ́ lọ gbé Benin. Ẹ kàn lọ gbé. Benin ó jẹ́ ewúrẹ́ tó máa lọ gbé kàn lọ gbé. Irọ́ wọn lọ́wọ́ sí ọdẹ yíyẹ̀sì. Tí ó dá gbọ́dọ̀ bá òun lò tó ẹ̀ ti ń jáde. Òun lò tó ẹ̀ ti ń jáde because gbogbo ibi tó ti lọ́ ń pa àwọn yẹn òkò dé àwọn ìgbómìnà ṣáìdì yẹn. Extension wọn náà wọ́n wá extension wọ́n bẹ̀ ni. Wọ́n wá extension ni. Ìgbàlẹ̀ tó ń gbà tó máa fẹ́ máa gbà lọ. Bẹ́ẹ̀ ó ti tán. Because gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ rí kò sí gbogbo tó lọ́jà àfọ̀jájà ọ̀ àbí kìíní kọjá kò ṣẹlẹ̀ tó tẹ́ eléyìí tó tí Ìgbòho ń jà lọ́wọ́lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ni. Ìyẹn ló máa mọ̀ pé Ìgbòho fún ara ẹ̀ kì í ṣèyàn. Irú mọ̀lẹ̀ òṣà gbangba òṣà ńlá ni. Ẹ gbàgbé ẹ̀. Ẹni ẹlẹ́ni lọ́jọ́ Sunday ẹ̀ nígbà tó ṣe darí nǹkan pé ẹnìkan yìnbọn fóun. Ó ní nǹkan tó ń bà wọn jù tó ń bà wọn lẹ́rù jù láyé pé ikú. Pé ikú ẹni olóyè jẹ́ sunkún. Ìyẹn ló máa mọ̀ pé ẹni yìí humanity èèyàn ó wà lára ẹ̀ ó wà ní ẹ̀jẹ̀ kò jẹ́ fi rán ẹ̀ ṣeré. Ó lè má sọ ó ní ẹ̀wọ̀n làwọn ó ní ẹ̀jẹ̀ títí òun nìyẹn. Àdèjì sọ pé 150 tó bá ti lò ó. A máa ro ni tó bá lọ bá mi ẹ jẹ́ ń gbé kọ̀lẹ̀ lómi ẹ ṣe. Tó lóye bá lo 150 láyé tó bá fi lè papòdà a máa ro ni wọ́n pa ni. Ẹ bá wa gbóhùn sókè. Dédé wò yìí o. Ẹ kú dédé àsìkò yìí fún àwọn. Yes ma'am. Ẹkùṣẹ́ kò ní rẹ̀ yìí. Ẹ ṣe ìdùnnú. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ gbọ́mọ. A dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Èdùmàrè tó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Wọ́n ti ń pláàni kìíní ìtìpẹ́. Ọlọ́run tún wọn láṣẹ. Kódà ká tó máa rí fèrèfèrè ẹ̀dùn wọ́n ti lọ jìnnàjìnnà. Yorùbáwùyí tẹ́ bá rántí ní 2020 tí èmi gbogbo ìgbà tí ọ̀rọ̀ Yorùbá nation tó ṣe gbóná rárá. Ní àsìkò ìgbà tí olóyè tó ṣẹ̀ṣẹ̀ jáde tó lọ sí Ìbàdàn láriwo ta ní gbogbo wa ṣẹ̀ṣẹ̀ ìṣura láàyè wọn. Ẹ rí wípé ẹnìkan ṣó fíìmù kan tí àwọn bájẹ́sì yìí tí wọ́n lọ sínú igbó ọ̀gá wọn pátápátá wọ́n ló wá láti ilẹ̀ ibòmíì ó wá kó òkúta jọ ó fi ṣe máàpù ó wá ń kọ́ wọn bóyá pé lọ́rántí ó ń kọ́ wọn wípé tí wọ́n bá ti wọ ibi báyìí ibí yìí ni kí wọ́n jáde sí tí wọ́n bá ti wá jáde síbi ó tó òkúta 3 síbòmíì ó tó òkúta 5 síbòmíì. Ẹni tí ó ṣòwò ní fíìmù yẹn wá ń sọ wípé nǹkan tí ó ní ó ń fi ọ̀nà wọn. Bẹ́ẹ̀ ni máàpù náà tẹ́ bá ti pa wọ́n tán níbi báyìí lọ bí báyìí tẹ́ bá ti pa wọ́n tán bẹ́ẹ̀ lọ bí báyìí. Abúlé yìí lẹ máa jáde gbogbo ìgbà yẹn ni wọ́n ti ń pílánì kìíní. Wọ́n lọ sílẹ̀ gómìnà wọ́n lé gbogbo àwọn onílé ọlọ́nà wọ́n lé wọn jáde nínú ilé. Àwọn olórí burúkú tí wọn sùn orí ẹni rí wọn wá lọ sórí bẹ́ẹ̀dì àwọn èèyàn wọn wọ 3 bedroom flat míì wọn ń kó gbogbo nǹkan tó ní nínú freezer jáde wọ́n ń jẹ. pílánì wọn nìyẹn wọ́n dé ìlú yìí
tí ẹ ṣẹ̀ṣẹ̀ ṣòótọ́ láìpẹ́ yìí níbi tí wọ́n ti ń bá sọ pé wọ́n dépò mí òun bẹ̀rẹ̀ sí ní ọ̀run mo ti gbàgbé orúkọ. bẹ́ẹ̀ ni o òun ò jẹ́ káwọn èèyàn gbádùn o. ìyá wọn tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ̀sọ́ bọ́ bá pè ní padà jàre. sí irú ìdíje yìí ni àtàkì sí táwa bẹ̀rẹ̀ sí ní àtàkì wọn ní tó bá fi máa tó ìparí ọdún yìí wọn bá ṣèpò àwọn èèyàn wọn wá. bẹ́ẹ̀ ni wọn bá kó àwọn èèyàn wọn wọlé burúkú ni bẹ́ẹ̀ ni wọ́n wá sílẹ̀ bí